Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K. Ìfẹ́ Olúwa Ṣòdì, baby of Yorùbá nation. Mo kí gbogbo ẹ̀yin màmá bàbá, ẹ̀yin ọmọ kọlẹ̀ káàárọ̀ oòjíire, gbogbo ẹ̀yin ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo prógráàmù mi. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tí mò ń gbé prógráàmù yín náà. Ní agbára Ọlọ́run mi ò ní wá yín tì. Ẹ̀yin tí mi ò gbé prógráàmù yín náà, ní agbára Ọlọ́run mi ò ní wá yín náà tì, nítorí pé kíni gbogbo yín pátápátá ni mo nífẹ̀ẹ́. Mi ò bẹ́ anybody jà. Àfẹ́ tó bá ní Lady K má gbé prógráàmù mi. And once tẹ́ bá ti sọ, mi ní débẹ̀ mọ́. Mi ò ya èèyàn kan sọ́tọ̀. Everybody, I love everybody. Mo nífẹ̀ẹ́ yín. So gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ wo prógráàmù náà, mo nífẹ̀ẹ́ gbogbo yín. Ẹ wá jọ̀ọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Wá láti wá bú anybody, wá láti wá mock anybody. Ṣùgbọ́n tó bá ti sọ nínú program, òun máa bá wọn kọ sí topic. Mi ò ní fi kún, mi ò ní yọ kúrò. Ẹ jẹ́ ká wá máa kẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni, Bible gan sọ ní ẹ ti ara igi ọ̀pọ̀tọ́ ẹ fi kẹ́kọ̀ọ́. So ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ lé agbára Ọlọ́run, ìbànújẹ́ ò dẹ̀ ní ṣẹlẹ̀ sí wa, ibi ò ní ṣẹlẹ̀ sí wa. So gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń sọ wípé we are not here to harass anybody. We are not here to bully anybody. We are not here to curse anybody. We are just here to learn. Please and please, all my fans, all Lady K Ìfẹ́ Olúwa Show fans, I don't want anybody to abuse anybody in the comment section. I don't want anybody to curse anybody. Please, we are not here to harass. We are just here to learn one or two things from all this video. We are learning. We are learning, creating awareness. That is all what we are doing here. Not to insult, not to bully, not to harass anybody. Please and please, I'm always begging all my fans not to bully anybody, not to harass anybody. So now, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká lọ gbọ́ èyí tí mo tún gbé wá yìí. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, tẹ́ bá wá ṣe ń gbọ́, ẹ jọ̀ọ́ for the sake of YouTube, ẹ kàn bá mi tẹ like. Mi ò force èèyàn kó comment mi gan mo máa ń delete. Ó kàn pẹ́ ọjọ́ mẹ́ta mo ti ráyè wo comment ti pẹ́ kí n wo àwọn tó bá búyàn comment section kí n delete ẹ̀ dànù. Mo ti ṣe gbogbo yẹn ti pẹ́, mi ò ráyè dẹ̀ ni. Maybe very soon ṣá máa tún continue. Tí bá ti ráwọn tó tún búyàn máa delete ẹ̀ ni, because mi fẹ́ kí anybody búyàn. Please, ẹ má búyàn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Ọlá yìí pé mi ò kàn fẹ́ kí YouTube yìí kókó wà ńbẹ̀ yẹn. Òun mo ṣe ń gbé wá. Kì í ṣe hot page mi lélẹ̀. Hot page mi kò sí nǹkan tẹ́ máa bá ńbẹ̀ jọ̀rọ̀ Yorùbá nation lọ. Kí YouTube má kàn ṣòfò ni mo ṣe ń gbé àwọn program yìí síbẹ̀. So òun ló fi jẹ́ pé tí àwọn bá ti ní Lady K má gbé show mi, kò move mi, má stop ẹni straight. Mi ní débẹ̀ mọ́. So ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, mo fi Elédùmarè bẹ̀ wá. Mo fi Elédùmarè mo fi bẹ̀ wá. Tí bá rẹ̀ tó lè máa rán YouTube yìí gan ni mi ní débẹ̀ mọ́. Mi ní débẹ̀, but YouTube ní kinní kan tá bá rán rẹ̀, wọ́n máa close page yẹn. Page yìí ò ní function mọ́. Òun mo ṣe ń rán mi ní time àárọ̀nù page kan lọ títí. Page tó jẹ mí lógún jù, Yorùbá nation. Òun ni Lady K news carrier. Page tó jẹ mí lógún jù nìyẹn, Yorùbá nation, tí mo fi create awareness bí àwọn èèyàn mi ṣe máa bọ́ lóko ẹrú, bí ìyàwó ṣe ní jẹ ìran Yorùbá. That is the page tó jẹ mí lógún. Eléyìí àwọn Yorùbá alẹ̀ kan sọ oríṣiríṣi mi ríro mi ò kó jẹ́. So ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, mo fi Elédùmarè bẹ̀ wá. Ẹ má búyàn comment section, ẹ jọ̀ọ́. So ẹ bá wa like torí ti YouTube, ẹ kàn bá wa tẹ like síbẹ̀. Ó tán. So ẹ jẹ́ àjọ débẹ̀. So tá bá wá ṣe ń gbọ́ lọ, máa padà wá display náà ọjà wa, àwọn nǹkan tá ní, àwọn spiritual items tá ní lóríṣiríṣi, aṣọ àsìkò sọ́mà la wà yìí, àwọn aṣọ tẹ́lẹ̀ fi rock sọ́mà ó ti wọlé dé, àwọn jewelries tó mú yes tó fine gan, tó wà pa, tó good gan. So bó ṣe jẹ́ nìyẹn. Thrown off the yellow app, which we know are known as Snapchat. Abike Jagaban picked you up from remolded you, brought you to Facebook, gave you platform on the Facebook before you created your own platform. Abike gave you the voice, gave you the connection, gave you the people that were commenting on, gave you everything, gave you all the things you needed. She empowered you. She molded you to come out of the blackmailing team or
malign team, which you found yourself in Snapchat and brought you to a team where they are preaching against cyberbullying. No cyberbullying team. And that you were doing together with her. Then Abike needs to travel to Nigeria to go and settle some things. And because to lost Nigeria, so there was opportunity last lost Nigeria. Abike went to Nigeria. She left the team in charge of some people, a group of 5 people. But you hijacked the team from those 5 people and you started staging shows every day. No better seen so lórí show all the time. Torí pé o rò pé Àbíkẹ́ ò ní dé, o fẹ́ sọ team yẹn di team ẹ. Ìgbà tí Àbíkẹ́ padà dé, o bẹ̀rẹ̀ sí ní tutọ́ sí ojú gbogbo àwọn tó wà ní team yẹn to the extent pé Àbíkẹ́ o fẹ́ disown tí yẹ wá sunkún ní orí ìkànnì yìí. Ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní bí Àbíkẹ́ jà. Ọmọ kékeré dẹ̀ nìyẹn gbà yẹn. You were just about 33 years old. Gbogbo ẹ báyìí ò tí ju 41 náà lọ. Tí gbogbo ayé ẹ tó wá jẹ́ wípé ìlara kò wà envious of people kò máa sáré kiri. Òun ló ń bá ẹ jà. Àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe lára Àbíkẹ́. Ìwọ náà fẹ́ kẹ́gbẹ́ gbọ́, oh no, freedom fighter, the mirror, the kìnnìkan group, bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. O sásábẹ̀rù àwa báyìí ká máa bẹ́ẹ̀ jà ká máa bẹ́ẹ̀ ṣe á ní rárá pé ọjà ẹni kò focus lé lórí ká máa bẹ́ẹ̀ polówó. Nígbà tí Àbíkẹ́ register NGO ẹ̀, Àbíkẹ́ ti register NGO ẹ̀ báyìí I think 2018. Ìwọ ṣẹ̀ṣẹ̀ register NGO ẹ̀ ní 2023. Ó jẹ́ káyé gbádùn. Wo 2018 sí 2023. It's almost 5 to 6 years. Àbíkẹ́ ti ń ṣe nǹkan. Tó ti ń ṣe nǹkan dáadáa. Ìgbà míì á pé á wá sórí internet. Lately kò tiẹ̀ wá sórí internet mọ́. Ó ṣe case ọmọ kan tó rape òun nìkan single-handedly ló ṣe ó dẹ̀ spend almost 3 million or more than that. Ìyẹn náà fi fún ní award ní Ìbàdàn. Gbogbo àwọn tí Àbíkẹ́ bá jẹ bí governor, bí deputy governor, àwọn big NGOs yẹn, ìwọ náà fẹ́ máa bá ṣe. You can get there without stepping on toes. Sórí tó bá ń wòyàn kan as your mentor, ó dáa. Ṣùgbọ́n tó bá ń wòyàn kan as your enemy tí o lè fẹ́ ṣe bẹ́ẹ̀ nìyẹn ṣe fẹ́ ṣe kò dáa rárá. Ìyẹn là ń bẹ́ẹ̀ sọ. Òkè tí o dẹ̀ kí ń gbọ́. Ṣùgbọ́n inú ẹgbẹ́ nẹ́yẹ, inú ẹgbẹ́ àwọn obìnrin nẹ́yẹ tó fẹ́ wọ̀ yẹn 83, 84, 85 cents yẹn. Àní kò yẹ kó ń ṣerú ẹ̀ ló yẹ kán bá níbẹ̀. Àti pé ìgbésẹ̀ tó gbé bó ṣe fẹ́ lọ yẹn àní pé àfẹ́ níbẹ̀ torí pé ilé tí wọ́n bá fi ìtọ́ ìmọ̀ ìrì ló máa wo gbogbo nǹkan ẹ irọ́ ló bá dé. Ní nǹkan tó gé lọ́dọ̀ Àbíkẹ́ ó yẹ kó máa worship ẹ̀ ní tó bá dé worship ẹ̀ kó máa lọ kó má jẹ lẹ́sẹ̀ ṣùgbọ́n wàá máa jẹ Àbíkẹ́ lẹ́sẹ̀ ní gbogbo àwọn tàbíkẹ́ mọ̀ ló fẹ́ mọ̀ tó bá dẹ̀ fẹ́ mọ̀ wọ́n kó bá mọ̀ wọ́n ní dáadáa irọ́ ni o ìgbé kó lọ jẹ Àbíkẹ́ lẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ ni. Nígbà tí wọ́n ṣe kéèsì àwọn lọ́balọ́ba tó lórí burúkú Dublin tó ṣe kéèsì àwọn lọ́balọ́ba ṣèbí wọn náà wà bẹ́ẹ̀ tó ń bú Ọọ̀ni ọ̀fìfẹ́ òun ló lọ sí ìwọ àtìyẹ́ ẹ lọ síbẹ̀ tẹ lọ fẹnu yín gbolẹ̀ ńbẹ̀. Òun bú Àbíkẹ́ ó pè lóríṣiríṣi orúkọ. Ìwọ la màrí tán tọwọ́ bọ̀ lóbò ní orí íńtánẹ́ẹ̀tì afọ́júgbẹ̀rígbẹ̀ tó tọwọ́ bọ̀ ẹ̀ lóbò. Ta ni fámìlì ẹ tẹ́ kó jọ tó sọ pé fámìlì ọkọ ẹ ni ọkọ ẹ yẹn Jídé yẹn afẹ́ kó mú bọ́ síta. Onírọ́ ayé òun ọ̀run ni ẹ́. Onírọ́ ayé òun ọ̀run ni ẹ́. Ẹ jẹ́ kí n play àwọn voice notes kan fún yín. Níbi tẹ́ ti rí ẹ máa rí pé ọmọdébìnrin ó rude. She's very very rude. Tẹ́ bá wẹ́ni tó rude jù láyé òun ni. O fẹ́ join ẹgbẹ́ wọ́n dẹ̀ sọ fún ẹ pé ẹgbẹ́ yìí o ìgbà tá máa wọṣọ wa báyìí la ṣe fẹ́ wọ̀ ìgbà tá máa ṣe gbogbo nǹkan pátá ló ti fi rí àwọn ẹgbẹ́ yẹn fín. Tó bá gbẹ̀ ẹ́ síbẹ̀ tí ìyálóde wọn tó bá gbẹ̀ ẹ́ síbẹ̀ tó kọ̀yìn tó ti torí pé bó ṣe pè ẹ́ tàbí ẹni tó mú ẹ wá bó ṣe pè ẹ́ tó ti torí ẹ̀ tó gbẹ̀ ẹ́ sẹ́gbẹ́ yẹn mo fẹ́ sọ fún pé ẹgbẹ́ yẹn ti tú wọn lórí. Ó ń ṣe pé ẹgbẹ́ yẹn ti tú wọn lórí right from the beginning. Ẹ gbọ́ Good morning, everybody. Good morning to Ugo Omebe. Thank you very much for all your voice messages that I've been listening to yesterday. I understand your concern, and I was meant to drop a voice message yesterday. Unfortunately, I slept off, and
this ṣẹ́rí ìgbéraga wọ̀lẹ́wù ẹ̀ tí ẹ̀ gbóhùn ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ gbóhùn ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ ta ni ẹ tí ìgbéraga gbé ẹ wọ̀ bẹ́yẹn ta ni ẹ tí ìgbéraga mú ẹ láwọ̀ tó mú ẹ mú ó yẹ kí n drop message but òun sùn lọ tó bá wá important sí ẹ wàá sùn lọ bó ṣe máa ń sùn lórí show náà nìyẹn orun bá ẹ jẹ́ àmọ́ pé orun bá ẹ jẹ́ tẹ́lẹ̀ but tó bá jẹ́ pé nǹkan yẹn ó wà important sí ẹ bó ṣe máa ń disrespect àwọn viewers ẹnìyẹn tí wàá ṣe show tí wàá sọ̀rọ̀ tí wàá máa hanrun disrespect náà pé kó máa ṣe nǹkan kó sùn lọ́nbẹ̀ it shows that you are not trustworthy, you lack integrity. Good morning, everybody. Good morning to Ugo Omebe. Ne Patapata. Thank you very much for all your voice messages that I've been listening to yesterday. I understand your concern, and I was meant to drop a voice message yesterday. Unfortunately, I slept off, and this particular voice message is coming in late. It wasn't as if I was ignoring or I wanted everybody to be dropping voice messages without me replying. No. It is quite unfortunate that, most people, well, I'm not too sure if anybody at all knows me personally inside this group. Personally. She will know more personally in that group. Show more personally in that group. No, she can join again. You don't know anybody there. And then they don't know you because you are nobody. One more. The only one person that I can identify that I know is Odi Global. I'm sorry for, all the dispute and everything that has been going on because of Dorcas since yesterday. And I quite understand your concern. If it was me, I would also be concerned myself. Thank God you know that they have concerns about you. And that if it was you, you would be concerned, because how can such a person of your own repute be in that group? So they have to be concerned about you. About any Jenny alone in lower anything as already laying only Lara and to man cook alabosi or doko adotoshi olori buruku oniro apuromoni takoni bobonko le ole abiko kuleji onie. So they have to be concerned. Pero èèyàn wo lele ìwọ tó jẹ́ pé o máa bat ẹni tí ó ṣe wá kọ́ṣà dédé gbógun ti ṣá lórí Facebook tó bá mẹ́jọ èèyàn wá sọ́dọ̀ ẹ kàkà kó sọ̀rọ̀ yẹn níwọ̀n bá. Because circumstantial evidence, not you go wa bẹ̀rẹ̀ ni wa dúró tí wa máa ranu mọ́ because you have a big platform then. Ṣùgbọ́n Ọlọ́run mú platform ẹ ó wò mọ́lẹ̀. Ó mú ọ̀gọ̀gọ̀ ó bojú ẹ jẹ́. Ó padà lọ ṣẹ̀wọ̀n ní Kùjé ni. Lórí ọ̀rọ̀ yìí, who the hell are you? Who the hell are you? Yẹn là ń bi ẹ́ léèrè. Yeah. I am quickly going to address Odi Global, and then I'll go on to the other things. Okay, so yesterday, I noticed that Odi Global was inside the group. Odi Global is somebody that I know. When I say that I know her, not that I know her deep or personally. I'm going to address you. Now, boko. Ó wà nínú àwọn nǹkan tó ń ṣe. Boko ṣòbò yẹn. Ara nǹkan tó ń ṣe lórí Facebook nìyẹn. So irú gbogbo ìwọ tó nírú àwọn nǹkan burúkú bẹ́ẹ̀ yẹn ó lè join ẹgbẹ́ yẹn. And you are just trying, you are so desperate, you are trying so much, so hard. Why? Do you have a mission? And that is why people like me are saying, look, Oyida Mola, má gba ọmọdé ìsínú ẹgbẹ́, ó máa tú ẹgbẹ́ mọ́ ẹ lórí ni. Tó ń ṣe gbogbo ọ̀nà so desperate, a ní kó má gbà sẹ́gbẹ́. Kí ló fẹ́ fẹ́gbẹ́ yẹn ṣe? Ó fẹ́ anyway, ẹ jẹ́ ká mo kọ́kọ́ fẹ́ kẹ́ jẹ́ gbọ́ voice note yìí ni o. Kẹ́ máa rí ìgbéra ṣánlẹ̀ nínú voice note yẹn. Ó yá. Neye Odi Global. Sorry for saying just Odi Global. I'm getting used to putting Neye in front of the name because, I'm quite new to the group. You're not even in the group. So, I dropped a message when I noticed that, you were clicking likes and you were laughing on some of the voice messages that is being dropped by wonderful people that doesn't know me personally. And I was shocked because to everybody that is inside the group, Neye Oye, she was a member of my team, okay? I didn't know that she's no longer a member of the team. I'm not going to lie to you. I did not know that she has departed from the team because I am one person that really love to keep to myself. Let me tell you something. It's not that I did not want to drop my voice inside. Stop! Koshilo, you want to keep to yourself, or what did you say? You want to keep you want to keep to yourself, and you want to be a member of a big group, and you want to keep to yourself, you want to be studying them, and know what to bring out about them. You just want to be a silent watcher or silent listener in that group.
so that you will be able to study them and bring out their secrets or what they're saying among themselves. You want to know their phone numbers so that you can use it to study them. You can use it to track them and bring out their secrets into the world. You want to keep to yourself. You never kept to yourself. You have never kept to yourself. You have been going from one person to another. Oh, Abike Jagaban, Oka Wokokoma, oh, Wakakamo, no Majacano Guadole, Cameron, Alanyole, Onora Ele, Abike Jagaban, Onora Eleni. Eh? Ọmọlọ́mọ yẹn ó ń ṣe nǹkan tiẹ̀ ṣé dandan ni gbogbo nǹkan tó bá ṣe ṣá ló máa ganu sí gbogbo nǹkan tó bá ṣe ló máa ranjú mọ́ everything tàbí kẹ́ bá ṣe ló máa ranjú mọ́ wàá dẹ̀ make sure pé ó fẹ́ lu bàjẹ́ ó fẹ́ lu já sílẹ̀ nígbà tí Àbíkẹ́ tó ń ṣiṣẹ́ àwọn ẹlẹ́bàálọ́ba ń bí tí olórí búkú Dublin tó ń ba àwọn ẹlẹ́bàálọ́ba jẹ́ tí Àbíkẹ́ tó ń try àti tú wọn ṣe tó bẹ̀rẹ̀ sí ní tó ń sọ̀rọ̀ dáadáa nípa wọn ṣebí wà tó olórí búkú Dublin ẹjọ́ ń ba àwọn ọbalọ́ba jẹ́ ni gbogbo nǹkan tí Àbíkẹ́ bá ti ń ṣe ṣá ní dáadáa wàá máa counter ẹ̀ kí ló dé kí ló ṣe fún ẹ kí ni Àbíkẹ́ Jagaban ṣe fún ẹ kí ló rà lọ́wọ́ ẹ ń tẹ́bi wá bá ẹ sọ nìyẹn o kí ló rà lọ́wọ́ ìgbà tó joyè ń bí tí wọ́n fi Àbíkẹ́ Jagaban jẹ yèyé Bẹ́wàjí Ọ̀kín of Ìtòrí land bó ṣe lọ ra ẹ̀yẹ kìíní kan nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní ṣe kìíní tó mú oyè yẹn tó fẹnu rọ́bìṣì ẹ̀ tó ní láyé wo ni joyè àwọn wo ló ń joyè wọ́n fìdí gboyè ní wọ́n fọ ẹnu gboyè ní wọ́n fògbò bóyè ní ṣé bí wọn náà ṣe fìdí gboyè tiẹ̀ nìyẹn bó ṣe fi ọyàn gbóyè tiẹ̀ nìyẹn ìwọ gbọ́dọ̀ yẹ kó máa pè ní yèyé fìdí gboyè yèyé fògbò gboyè yèyé fògbò gboyè yèyé fọyàn gboyè ọyàn ẹ lórí íńtánẹ́ẹ̀tì yèyé fọyàn gboyè yèyé fàfọ́jú gbèrígbè gboyè ìwọ ló yẹ kó máa pè bẹ́ẹ̀ kí ló dé ta ló yàn ẹ́ lábìkẹ́ ta ló yàn ẹ́ lé ọmọ tó ní lọ́gbẹ̀ẹ́ gàbà ta ló yàn ẹ́ lé torí lọ́pẹ́ gàbà ta ló fi ẹ́ ṣọ́ ta ló ní kó bá tiẹ̀ jẹ́ tó bá lọ máa mú ní ọ̀la ló máa mú abatẹnijẹ́ ni ẹ́ ọmọ òṣù ọmọ òfò ọmọ rádaràda ṣoríṣọ́ tí mo máa ṣe fún ẹ lónìí máa ṣe ṣége mẹ́wàá fún ẹ ṣe bó fẹ́ mọ tí mo ti ń ṣiṣẹ́ ni ṣe bó ti ń rán àwọn wèrè ẹ síta kan máa bú mi káàkiri ìwọ fúnra rẹ̀ wàá gba lábà torí pé kí ni o ò lè ṣoríire láyé o ò lè ṣoríire tó bá lóun máa mú ní ọ̀nà ló máa mú tó bá kù díẹ̀ báyìí kò gbó lóore pàdé báyìí mọ̀nàmọ́ná máa kọ́ ni ó máa já ẹ sínú gọ́tà ni àdàbí tó bá jẹ́ wípé tó ń ṣọmọ rádaràda nìyẹn àdàbí tó bá jẹ́ pé ìgbà tó gbẹ́jọ́ mi wá sórí show ẹ tí mo ṣe ìkọ̀kọ̀ fún ẹ tó jẹ́ pé kì í ṣe the only thing tí mo ṣe fún ẹ ni pé láti promote ẹ àdàbí títorí Lọ́pẹ́ Àbíkẹ́ Jagaban tó bá ní kọ́ ọ̀kan sí ẹ prior tó gba tó bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda nígbà tó gbé wá sórí internet tó pè ẹ́ ní àbúrò òun tó pè ẹ́ tí ìyá ìgan pàápàá gbà tó discard yẹ tó jẹ́ bí ìyá ẹ̀ ló wá bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ìyá ẹ̀ Adébísí Oníwárápá olówó bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ náà tó ń sunkún bọ̀lọ̀bọ̀lọ̀ àmọ́ àwọn tó ní fídíò yẹn kánjú sí nítorí ọjọ́ iwájú kí tiẹ̀ lè ní archive mi tí ìyá ń ké tí ìyá wa sunkún bíbá ẹ̀ ìyá ẹ̀ oníṣẹ́rẹ́ ìyá ẹ̀ náà ló kọ́kọ́ gbé ṣẹ́rẹ́ wá sórí íńtánẹ́ẹ̀tì tó wá lu ṣẹ́rẹ́ ń bí tó wá lù lé olórí burúkú tó wà Dublin lórí ìyẹn láyé ò ṣe dá ìyẹn láyé ẹ̀ ṣe bọ́tí wọ́n ní ẹ máa gbọ́ nǹkan tó pe rẹ̀ wọ́n ní ìwé èèyàn dáadáa nìyẹn èèyàn burúkú gbáà ní àwọn èèyàn ò tí ì mọ̀ ni àwọn tó fẹ́ gbẹ ẹ̀sẹ̀ gbẹ Yínká oníkírìmù ọ̀ràn jọjọ pa o oníkírìmù ọ̀ràn jọjọ pa o. Inside the group, the reason why I avoid dropping voice messages is because number one, I'm a blogger. Number two, on Saturday, when everybody had their, you had your party and, you guys were having fun and everything, and there were disputes inside the group about chairs and tables. So I said I was going to make payment for chairs and tables. To my surprise, the following day after making that payment, I think Yalode is inside the group. She can bear me witness on this. The following day, I was watching the opponent show on Facebook, and I noticed that somebody from inside the group told them about the 100,000 naira that I paid for chairs and tables. I didn't even address any of it on my platform because I didn't want, to be talking about anything that has to do with the group or anything like that on my platform, or even replying to the opponent. I was very shocked when I saw them, displaying. They even showed the name of the person that said, "Oh, Dorcas has paid 100,000 for chairs and table inside so group." Like I said, Yalode can bear me witness, and I actually forwarded the video. I forwarded it to her, and I was like, "Wow, this is bad." I said, "Who
I said, you people, I said, there must be somebody inside this group that belongs to the opponent side that have issues with Dorcas. Of course, there are so many people in that group that have their favorites on the social media. Nearly everybody watches the social media. Nearly everybody knows about fracas. They might not know the name of the individuals that are involved in the fracas. There are so many blogs. Many people are on TikTok. Many people are on all different platforms. You can't say because you are in a group and people should not be on different platforms or in different social media group because you are there. People don't have issues with you, Dorcas. You are the one that has issues with yourself because you are a desperado nie. You are the one that is trying so hard to belong to where you are not supposed to be. You just want to belong. You think money can buy everything and you don't have the money. You put 100,000 for tables and chairs. Table and chair will they pay 100,000. Tables and chair. Tables and chairs only 100,000. I will buy that table yen lati doti gan, chair yen lati doti gan, 100,000. How many dozens? She 1 dozen yen ni abi 2 dozens Laura. Lo sanwó fún tables and chairs 100,000. Ní Nigeria bó ṣe wà yẹn. Tables and chairs mo dozen níbi tá wà wà, ní money ya tá wà gbà. Table and dozen share kan is about 25,000. Tó bá dé bá ra table tó bá máa gbé table méjì sí 50,000. Kí ló rà? Kí ló sanwó? I didn't even address that on my platform. So that means everything tó bá ṣe nínú group yẹn ló fẹ́ máa wá address lórí platform ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ó sọ 100,000 I didn't address that on my platform. Ò bá address yẹ ò bá sọ wọ́n lè tètè mọ orí ẹni tán jẹ́ ìwọ tán gbáṣọ fún táwọn ọmọ ẹgbẹ́ gùn tí ìraṣọ tó ti máṣọ tó bẹ sọ́rùn tó fi ń jà. I said, I am not going to be dropping my voice because at the end of the day, the next thing you will hear is you will start hearing my voice on Facebook. Even with my home group, I don't have a WhatsApp group. And it's because I'm trying to avoid, people sending my voice outside on social media. You can play other people's voice on Facebook, but they want your voice to be on Facebook. And you can play other people's voice on Facebook. Can originator láti wá máa play voice notes? Tani yala ya babalaku ọ̀gá àwọn ní voice note player? Is it not you? Ìwọ ni. Mi ò rí message yín mọ́ lórí Facebook o. Ó dàbí ní pé Facebook ó ti seize. Anyway, mi ò mọ̀ bóyá ẹ ṣì ń gbọ́ mi. Ṣé ṣì ń gbọ́ mi? Tẹ́ bá ṣì ń gbọ́ mi ẹ jẹ́ bá mi thumb up tàbí kẹ́ ṣe nǹkan tàbí kẹ́ power tap kẹ́ lè jẹ́ mọ̀ bóyá ẹ ṣì ń gbọ́ mi. Ṣé ṣì ń gbọ́ mi? Àti Facebook àti ìkíní wọ́n ṣá mi rò bẹ́ẹ̀ o. Jẹ́ kí n fi fóònù ilé ìwò bóyá ṣì ń gbọ́ mi. Gbogbo ẹ̀kọ́ ó kọ̀ sáà ń sí ìṣá. Okay, wọ́n dà pé àwọn ṣì ń gbọ́ mi. Ẹ ṣé mo dúpẹ́, thank you so much. Ó yá ẹ jẹ́ ká máa gbọ́ lọ. And then manipulating it because there are so many manipulative people on our cyberspace. Ìwọ gan lórí àwọn manipulator. Dorcas, ìwọ gangan ló wà so manipulative. You are the one that doctors face voice notes on Facebook. You are the one that twists things through your analysis. You are the ones that is very manipulative. You are the one. Yes, I am involved in Facebook. I'm a vlogger. I talk, I defend people, and so on and so forth. Dorcas, I am happy you put and so on and so forth. You can't say it. Yes, I'm on Facebook. I'm a vlogger. Yes, I talk on Facebook. Yes, I defend people and so on and so forth. You destroy people. You destroy people. You malign people. You blackmail people. You drag people to the point at which they are suicidal. Mr. Lawal was like, my wife, Lizzie, if you know you love me, if you know you love me, you have to become a Facebook speaker. You have to come and defend your family that they are dragging. Defend it with all your might, with every sweat you have, with all your heart. Ntoso, ìwọ ló sọ Lizzie, ló sọ the blogger. Ìwọ ló sọ Lizzie, ló sọ di ẹni tó máa jókòó sórí Facebook láti máa defend her because her husband was suicidal. You said you defend people. You don't defend people. Rather, you defame people. You destroy them. If I'm not strong, you brought my relationship online and you lied on me. You called my boyfriend and you said my boyfriend oni ko tọwọ́ sí okó ẹ̀ báyìí kó gbókó ẹ̀ jáde kó máa fi ṣépè. You did that, Dorcas, on this Facebook. Nìyẹn fi wá wò pé mi ìran iṣẹ́ bí ẹ ṣe padà lẹ́yìn ẹ nìyẹn.
tí ẹni mi ránṣẹ́ tó báyìí kí gbókò mi síta mo ṣe dàgbà tó yìí kí gbókò mi síta kí máa fi ṣépè fún ta ni ẹni gan tó bímọ fóun tó pọlọ́pàá fóun tó jẹ́ pé òun ló mú lọ sí Dublin tó bá yé òun jẹ́ tó ní kóun lawọ́ kóun fomi lò tó fògùn fóun òun ò fò kóun ṣépè fún ẹni tó wá sínú ayé òun láti wá títò òun ṣe lò ní kóun fò kóun máa ṣépè fún. That is how bad you are, Dorcas. Wọ́n wá sínú Facebook láti wá defend èèyàn. You came here to destroy, to defame, to malign, to blackmail, and to put people, to drag people until they got to a point of being suicidal. But that doesn't define who Dorcas is actually. I don't want this voice message. It does define who you are, Dorcas. It does define who you are. You yourself, you don't even know who you are. You don't know who you are. If you know who you are, you won't be saying that does not define you. What defines you? Dorcas, come out and tell us what defines you. Is it the way that you destroyed Abike Jagaban's NGO? Is it the way that you destroyed all our efforts in getting justice for Folusho Iyabeji? Is it the way that you are using Folusho Iyabeji's husband's family to destroy the late Folusho Iyabeji's family now? To gbé àwọn family ọkọ ẹ̀dìdé against the family Iyabeji. Ìyá Iyabeji tó jẹ́ ìyá Folusho tó mọ̀ ọ̀nà ọmọ ẹ̀ lọ́wọ́ tí àwọn team members ẹ̀ tó ń pè láláṣọ pípọ́n tí wọ́n ń ṣépè fún. Folusho tó bí àwọn ìbejì yẹn tí ó lọ tó dẹ̀ ní tó ṣe láti gba àwọn ìbejì yẹn lọ́wọ́ ẹ̀ tó fi jẹ́ kí ọmọ yẹn kó kú sí under your care. Ìwọ lọmọ under your care lọmọ yẹn kú sí, and you never look for justice for ọmọ yẹn torí pé kí ni ìwọ gan ló ta ọmọ yẹn dànù. Dorcas, ìwọ máa ń ba tèèyàn jẹ́ ni, kò sẹ́ni tó bẹ́ẹ̀ ṣe tó bá tiẹ̀ jẹ́. Máàzì ẹ̀ tí wà tiẹ̀ ṣì jọ ń kó sílé tẹ́jọ́ ń kó síta ọjọ́ ẹlẹ́sìn ẹ̀ ṣì kọ́lá oníkọ́ ló ti máa ń ṣe fún gbogbo èpè tó pọ̀ jù lórí ìkànnì Máàzì ẹ̀ ló ṣe fún ẹ̀ tó kú Babọ́dẹrìn ló ṣépè yẹn fún ẹ̀ gbogbo ẹ̀ wá káàkiri tó fly káàkiri àwọn òní máa bá ẹ play èpè oríṣiríṣi yẹn lórí show wa ń bí. Ṣùgbọ́n nǹkan tá à ń sọ fún ẹ ní pé fi Àbíkẹ́ Jagaban sílẹ̀, kò sí nǹkan kan tó ṣe fún ẹ. Yé dòtí wọ́n bá jẹ́ pé wọ́n yàn ẹ́ lé ní kó lọ sọ fẹ́ni tó yàn ẹ́ lé pé ò mọ̀ṣẹ́ jẹ́. Ọ̀dọ̀ ẹ̀ ló ti rí ìyá olówó tó jágbà. Ọ̀dọ̀ ẹ̀ ní Kwame wà tó ti jágbà. Gbogbo nǹkan jágbà yìí ni. Gbogbo nǹkan tó ṣe láyé ló fẹ́ ṣe kí ló dé. Okay. Ẹ gbà pé yí mi ká fẹ́ come on. Let me see. As he said, you know what I mean by that. Okay, mi ò tí rí request yẹn o. Mi ò mọ̀ ìyá. Ṣé ẹ pàgbọ́ yín ká ti send request ni? I haven't. Báwo mo ṣe fẹ́ rí? Mi ò rí request ẹ pàgbọ́ yín mi ká o. Mi ò rí request ẹ. Mi ò rí request yẹn. You can call on my number on Facebook. You can call on my number on Facebook. +234 is a WhatsApp number. +234 706 353 8885 888. You can call on that. You know, me ti get mo ṣe ń gbéyàn wá sókè. Me ti get it. Me ti get it. Mo ń bọ̀ mo ń wò bẹ́ẹ̀ yẹn. Me ti get it. Me ti get it má bínú. So, ìwọ òkété abatẹnijẹ́ nìyẹn. Gbogbo àwọn tó wà lórí Facebook wọ́n mọ̀ pé abatẹnijẹ́ nìyẹn, wọ́n mọ̀ pé ò kì í ṣèyàn dáadáa. Oníkíni oníyẹ ò define ẹ. Kí ló wá define ẹ? Èèyàn burúkú gbà nìyẹn. O mọ̀ pé irú àwọn ọjọ́ báyìí máa wà. Mo nígbà tí YBO ń jẹ oyè, ọjọ́ tó ń joyè gangan, ìwọ ń ṣẹ̀sín ni, ó fi ń ṣẹlẹ́yà lórí platform ẹ. Ìgbà tí wọ́n wá ń joyè tiẹ̀, táwa náà wá ń fi ẹ́ ṣẹlẹ́yà, ó ń dùn ẹ́. Ìgbà tẹ́bi ìgàn joyè, ó fi ní ṣẹlẹ́yà lórí platform ẹ ni. Lẹ́yìn ìgbà tó ti bú mi tán ní 2022 nìyẹn o. Mo joyè ní 2023 o, fi mí lẹ̀ o. Wọ́n wá rò pé ó fẹ́ ṣe dáadáa. Tàbá máa rí ibìkan tó máa bàjẹ́ àwa ní wá sọ pé kàkà sọ fáwọn yẹn pé abatẹnijẹ́ leléyìí o, ẹ má gbà láyé o. It should be too long. I'll be dropping a couple of voice messages because I feel the need to drop the voice messages because of
the other innocent, wonderful people that are inside this group. And I don't want you to feel that, oh, what's this one feeling like? We are dropping our voice. Oh, one type of say and all that. No, I'm not like that. Even if, after you make your decision, like I said, I'm not somebody that loves to. I've never been in a crowd of people where they, voice and messages and all of that. You're such a liar. Tí wọ́n ní group tí AJ team ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn tọ́ni group ṣé bí wọ́n ló wá gbé gbogbo ohun tó sọ nínú group yẹn jáde táwọn àpò ẹ̀wà wà bẹ́ẹ̀ gbà yẹn àtàwọn Dúpẹ́ Látúbọ̀sún gbogbo wọn bẹ́yẹn yẹn tó wà bẹ́ẹ̀ ṣé bí wọ́n ló wá gbé gbogbo nǹkan tó sọ nínú group yẹn tó kúrò gbogbo ẹ̀ pátá tó wá gbé síta ó wá kọ̀wọ́ náà sìn ó fẹ́ kọ́ mú voice ẹ̀ jáde lórí burúkú. When you make your final decision to remove Dorcas or put Dorcas somewhere else, I will still be here to support you people. That is just the kind of person that you work as supporter. You will still be where when you call remove one of fẹ́ lágbo odo fẹ́ máa dárin ó ga o ṣẹ́rí ọmọdé yẹn gbọ́ kan tó sọ nínú ẹgbẹ́ yẹn ṣẹ́yìn náà rí báyìí pé onígbèraga ṣọlẹ̀ ni ó dẹ̀ ní nǹkan kan ò dámọ̀ nǹkan kan wọ́n gba ṣọ́ọ̀bù fún ẹ wọ́n fún ẹ lówó kò fi kóró kò fi kó síbẹ̀ ni wọ́n fowó fún ẹ lówó kò fi ṣe bá dé ẹni gbogbo nǹkan ló máa ń tọrọ ò ní nǹkan kan ò fowó ẹ ṣe nǹkan kan tọrọ ní ẹ bẹ́gibẹ́gi ní ẹ gbogbo lórí bẹ́gibẹ́gi on this cyberspace ìwà I will be there to support you ẹlẹ́nu wúwọ́ bí apá ajá. That I am. I am going to address the other thing, most especially to Neye Oyi. I'm going to address her issue, and I'm going to give you a clear image of what has actually transpired between myself and herself before. Because I had to call my manager yesterday and ask her that what happened. Is Oyi Global no longer with us? And she explained some things to me. So I'm going to explain that so that everybody will have a good and a clear image. Sherry, Oyi Global yẹn kò gbẹ́jọ́ ẹ̀ wá o. But nítorí pé ó ti mọ Oyi Global yẹn, ipe bóyá one time or one another or sometimes Oyi Global yẹn support. Oyi Global sọ nǹkan kan fún kíní o, but nítorí pé Oyi Global ó kàn máa ń tẹ àwọn images akọ̀tẹ̀ emoji sáwọn comments kan tàbí àwọn voice notes kan ìyẹn ló bínú ó wá sọ sí pé she will bring the matter of Oyi Global yẹn wá sínú ẹgbẹ́ ẹni tí wọ́n tí mú wá sínú ẹgbẹ́ tó ti ń bá ọmọ ẹgbẹ́ tó bá ń bẹ̀ jà tí yẹn ò sọ̀rọ̀ ẹrí nínú ẹgbẹ́ yẹn tí yẹn kàn rẹ́rìn tí yẹn ń ṣe tiẹ̀ sógbà tó ti mọ Oyi Global yẹn rí tó dẹ̀ ti mọ̀ ẹrí kò gbúdọ̀ sọ̀rọ̀ nínú ẹgbẹ́ mọ́ kò gbúdọ̀ tẹ emoji nínú ẹgbẹ́ mọ́ ṣé ríru ọmọ tẹ́ ẹ fẹ́ gbà sẹ́gbẹ́ ṣé rí báyìí. Of why maybe she's angry or she's saying the things that she's saying, because I don't know why, but my spirit just feels like maybe she's one of the people that's talking to people that's giving them a wrong narrative. This girl is just paranoid because Oyi Global is in that group now. She's the one that is giving them your story. She's the one that is saying things. She's the one that is bringing your matter up. Why are you so paranoid? Why? Of who Dorcas is. Apart from, of course, you people or, some of the people inside the group that said that they know me personally as well. But not that they know me as in outside social media. It's just the Dorcas that they see online that they know. So let me drop this one so that the voice messages will not be too long and it will not... Dorcas, in fact, she better online to do a yellow. Or worse, lójú ayé to online lọ tó wá jẹ́ pé Dorcas wọ́n rí online yẹn kọ́ ni ẹ́ yẹn tó bá rí ẹ èṣù gangan náà ṣẹ̀ṣẹ̀ rí kí ló mú wọn tó pè léṣù of London èṣù of London ṣòbò yẹn of àgbáyé gbọ́yàn síta gbọ́kọ́gbọ́kọ́ of the universe àwọn orúkọ ènìyàn ẹgbọ́n nǹkan tí àwọn ọmọ ẹgbẹ́ yẹn tí wọ́n ń sọ owó ẹgbẹ́ ó dẹ̀ fẹ́ tú ẹgbẹ́ ẹgbọ́n nǹkan tí àwọn ọmọ ẹgbẹ́ yẹn sọ kí lè tanná. Ẹjọ́ má bínú ọmọ that's a misconception. With all of that information from yesterday, tí mo ṣe get ẹni mi mọ̀ pé pẹ̀lú screening committee. Whoever, let me put it that way, that is a part of the screening committee would agree with me. Anybody tó bá wà ní screening pending the time that it's being approved, you can't put the person on here, right? It's not about Neye Dorcas. Neye Dorcas, listen, this is not about you. Right? If there are 80 members here, it means there's probably been about 75. Let's not talk about the foundation members. There's probably been about 75 screenings, right? So there's due diligence. They don't screen after the fact. It doesn't go that way. Think about what I'm saying. This is not a decision-making time. This is process and procedure time, right? So all of this drama, and I don't even know nothing about blogging. It's really not my thing. I think, I have my perception about that. That's not the budget blogger. It's a good thing. We could get publicity from there in a good way, right? So this is not targeted at you,
right? Hopefully you come in the right way and we all become friends and we are sisters and we know each other for life, because this is a lifetime thing, right? Thank you, So God. this is not targeted at you. But from what I'm hearing from all of the voice notes, if there's still considerations and deliberations on are you even supposed to be a part of the group, then you can't be a part of the group yet, right? When there's clearance, then you join. If there are other subject matters about the blogging, it's the best job, the Yalode's job, to make rules saying this is limits that we want. We set boundaries. That's just being respectful, Exactly. right? We are exposed, we are not exposed. I am trying to get into somewhere. You don't open the door, I'm in, and then you're asking me what am I doing here. It doesn't work like that, right? So I know that you and Naya, you started something this morning. Really, that's postmortem, because you guys have history, right? We don't know you, and we are saying that from what I was hearing. Yes, you are from Ekiti. I established that your husband, maybe from Ijabode, maybe not. They are trying to find the connection. If you get what I'm saying, and you, like you said, you don't care how or whatever decision is made. Even before decisions are made, before you feel a certain way, by you see Iyalode or Otun screening committee as a whole, you are going to make us Exactly. because we are saying no. We are not saying no because it's a no. We are saying no because we don't know. Exactly. So when we say, I see on this group, she now has names of people that are saying no. Yeah. And it's not cool. Do the needful. Be respectful of others. In your call, especially when there's controversy. Exactly. Leaders come up, they man up and sort situations. That's what leadership is about, as far as I know. Screening committee, whoever heads it, needful. Step backward first. All of this is too much from yesterday. Exactly. Take her out, deliberate on these issues. Coincidentally, I'm good enough for Shodun. After the Odun, then we can most important. Let's look at it together. If there's clearance, then go ahead. But do the needful, please. I am asking you respectfully, take this person out. Next week, all of that should not be deliberated on here. That's a screening committee activity. Let us keep it where it's supposed to be, right? Let's just be respectful of others. But voice notes, but it's over 20, 30 voice notes. It's vague, it's unnecessary. Do what you have to do. Do the needful. Let's be respectful of others. And me, I know how to keep quiet, you know. Right? But is that what this is all about at the end of the day? Every member. Sherry, but at the same time, if she's still on screening level, what are we talking about? She from screening, let's see my join group in. She from screening one, it's in screening committee, go to approve and go to join. You have to remove her first. Due diligence. Madam Dorcas, I don't know you from anywhere, so this is not targeted at you. It's just due protocol, right? First step before second step. If you are still under screening, I mean, I don't even know you personally, so I don't know if you're from Ijebode or where you're from. I don't know you. Aduke House, Aduke Store, Paramount Cinema Road, Aduke to face primary school, right? So but that's not where we are going. And like you said, you didn't say you are from Ijebode, you said Iyawoni, and that's possible. But before they do all of that verification, why would you be on here? So Otun, Iyalode in council, I am saying this to you, Iyalode, Otun, Eta, you have disrespected everybody on this platform. Everything that has been said should not have gone this far if you have done the needful. You have disrespected them. Nuisance. If I will wake up this morning. Madam Super, kick. Sherry, it will be no problem with you. No problem with you, Rara. Number one, we pay. Sherry, don't go even shele lórí platform. Ohun tó yìí rárá tí Alóde máa ti yọ ẹni yẹn tó máa ti ní kó yọ ẹni yẹn ó dá padà lọ sí screening committee. Táwa ti screening committee tá bá ti wà satisfied ká jẹ́ káwọn mọ̀ wọ́n á react ẹni yẹn padà. So kò kí n ṣẹlẹ̀ wọ́n ní tó bá ṣe kinní kan níbi kan ó gbọ́dọ̀ ṣe kinní kan padà ṣe bí ẹrú la ṣe bí ọmọ. In the first place nígbà tọ́rọ̀ yẹn ti ní kọ́lọ́fín ní ìgbà tí a ti fẹ́ ṣe screening fún yín láti kọ́kọ́ béèrè pé how come báwo lẹ ṣe wáṣọ before screening, báwo lẹ ṣe wáṣọ léyàgbà before screening, tí ẹ fi sọ̀rọ̀ tó di láàárọ̀ kùtùkùtù tí Alóde coming
tó sọ̀rọ̀ gbúrúrú tó sọ̀rọ̀ kájọ ká pardon yín ká ṣe kinní kan ká ṣe justice with mercy kinní kan I was like something is fishy. ẹ máa wo blunder tó ti ń ṣe tó ti ń commit kó tó di pé ọmọdé nígbà tọmọdé ti wọ ẹgbẹ́ nǹkan tí wọn ò ṣe rí nígbà tọmọdé ti wọ ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe àbí tó bá ti débì kan ṣá ó máa túbẹ̀ ká ni ẹ máa gbọ́ tẹ́mi sọ̀rọ̀. ká jẹ́ káwọn mọ̀ wọ́n á rí platform ohun tó yìí rárá tí alóde máa ti yọ ẹni yẹn tó máa ti ní kọ́ yọ ẹni yẹn ó dá padà lọ sí screening committee táwa ti screening committee tá a bá ti wà satisfied ká jẹ́ káwọn mọ̀ wọ́n á rí i. wọn ò tí ì screen ọmọdé tó ń jẹ́ dọ́kàsí tó ti bẹ̀rẹ̀ sí ní báyọ̀ jà nínú ẹgbẹ́ ó ti ń bóyin dààmú lájà ó ti ń bá kíní oyin global jà ó ti ń bá gbogbo àwọn tó wà ní ẹgbẹ́ jà wọn ọmọ ẹ ní ìwọ wà nìkan bákan ló ṣe jẹ́ lórí Facebook ìyá owó ìjẹ̀bú ni ẹ ọmọ èkìtì ni ẹ ta ló fẹ́ ní jẹ̀bú ṣé násẹ̀fù lọmọ ìjẹ̀bú tàbí afọ́júgbẹ̀rígbẹ̀ ní ọmọ ìjẹ̀bú òde afọ́júgbẹ̀rígbẹ̀ ṣe ọmọ ìjẹ̀bú òde ó tiẹ̀ tún lè fi yẹn proud afọ́júgbẹ̀rígbẹ̀ tó ń tọwọ́ bọ̀ ẹ lóko tó ń dún ẹ níbi tẹ́yìn kẹta wà tẹwà desperate mi tó àti tọmọdé bá ti desperate fún kọ báyìí desperado ni o in fact Dorcas nìkan náà bá sùn nílé ayé tí referee wà ń bẹ tẹ̀yin mẹ́ta sùn sórí bẹ́ẹ̀dì ẹyọ kan tọ́dẹ̀ ń bá ẹ tọ́ ń lá ẹlẹ́pọ̀n níbẹ̀ tọ́ ẹ̀dá dúvé borí tẹ̀ ṣe pàpàpà tẹ̀ wọnú tọ́ílẹ̀tì tẹ̀ ṣe gbàgbàgbà tọ́ ń gbá ẹlẹ́pọ̀n sí you are so desperate ló sọ pé ìgbọ́ síkírù ọjọ́ òdo fọwọ́ kàn mí àṣàfọwọ́ kọra wa lánàá kábà sẹ́ pé mo wà desperate fún Dorcas I am here and my ally is here ẹnu ẹ̀ la kọ́kọ́ gbọ́ yẹn lórí Facebook yìí àgbọ̀ orí láyé ṣé DKY wà ń bí mi àgbọ̀ orí láyé I am here with my ally and my husband is at home ó tún dénú ẹgbẹ́ yìí náà tó bá tiẹ̀ pèèyàn láfún ìfún rọ̀rọ̀ máa ń pà fún ẹ̀ mọ́ gbogbo tá à ń sọ lélẹ̀ a jẹ́ pé ìwọ àti Oyíndàmọ́lá tó jẹ́ Oyíndàmọ́lá Òkèbùnmi Adébánjọ tó jẹ́ ìyálóde ẹgbẹ́ yìí ẹgbẹ́ nẹ́yẹ Ọbánẹ́yẹ obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú yìí 83 84 85 cents yìí a jẹ́ pé ẹ ti jọ ní nǹkan kan papọ̀ bóyá o ti gbówó fún allegedly a gbọ́ pé 5 million ló gbé fún kó ṣàjẹ́ kó wọnú ẹgbẹ́ yẹn ṣá ìwọ náà ṣàṣẹ máa sọ kó máa sọ pé à ń lọ sójú di ọba o nǹkan tó ní báwọn débẹ̀ o kò ní báyìí lọ sójú di ọba yẹn o ṣùgbọ́n ara aṣọ àwa sórí íńtánẹ́ẹ̀tì àwa wọ̀ bó ṣe wọ̀ ọ́ níjọ́ yẹn àwa ti múra àti lọ sójú di ọba nìyẹn o kókò ṣá gbogbo nǹkan tó bá ní ṣá kó fẹ́ máa fi score points lórí íńtánẹ́ẹ̀tì nìyẹn bó ṣe fi Ìyá Ìbejì score points títí tí Ìyá Ìbejì ṣe kú sí under your care nìyẹn Ìyá Ìbejì dẹ̀ kú sí under your care ó dẹ̀ ní o care ó dẹ̀ care gbogbo bó ṣe sin ọmọ yẹn gbogbo bó ṣe wà ní mọ́ṣúárì bó ṣe ṣe everything ó care ó ṣáà bá ti àwọn òbí ẹ̀ náà jẹ́ still náà ni ó ga fún ẹ o ó ga fún ẹ gidigidi gan ni tí bá sẹ pé mo rírú ẹ rí irọ́ ni mo pa mi ì rírú ẹ rí bó la gbọ́ yẹn ṣé lè là ń gbọ́ lọ náà nǹkan eléyìí là ń gbọ́ lọ. yá ẹni yẹn padà so kò kí ń ṣẹlẹ̀ wọ́n ní tó bá ṣe kinní kan níbi kan ó gbọ́dọ̀ ṣe kinní kan padà ṣe bí ẹrú la ṣe bí ọmọ in the first place nígbà tọ́rọ̀ yẹn ti ní kọ̀lọ̀fín ní ìgbà tí a ti fẹ́ ṣe screening fún yín láti kọ́kọ́ béèrè pé how come báwo lẹ ṣe wáṣọ before screening báwo lẹ ṣe wáṣọ léyàgbà before screening tí ẹ fi sọ̀rọ̀ tó di láàárọ̀ kùtùkùtù tí alóde coming tó sọ̀rọ̀ gbúrúrú tó sọ̀rọ̀ kájọ ká pardon yín ká ṣe kinní kan ká ṣe justice with mercy kinní kan I was like something is fishing èmi o but mo kàn keep mute mi sọ̀rọ̀ but now many people person like me also and complain àfẹ́ ni wọ́n ní blogger ni àfẹ́ wàhálà àfẹ́ kéèyàn kan lọ máa tag wa àṣẹ kinní kan ok ẹ jẹ́ kó dá yín padà sórí screening committee ká tún screening wa ṣe kì í ṣọmọ Ìjẹ̀bú ìtàn ọmọ Ìjẹ̀bú ká tún screening wa ṣe wọ́n tí nǹkan yẹn ṣe hard fún Ìyálóde láti ṣe tí kò bá ṣe wípé nǹkan kan wà lábẹ́ tí kò bá ṣe pé bóyá wọ́n ti jẹ́ dodo wọn ò fẹ́ sòdodo tí ó bá ṣe bẹ́ẹ̀ wọ́n tí nǹkan yẹn ṣe hard fún wọn láti ṣe tẹ́lí Oyin global kìíní kan kò sí èèyàn tó bá mọ̀ èèyàn máa sọ nípa ẹ̀ pa tó bá mọ̀ yín for a day ó yẹ kó lè sọ pa yín pé òun mọ̀ yín for a day o pé nǹkan bá báyìí with the little tí gbogbo wa gan gbọ́ we are not happy not only Oyin global nìkan ló ń sọ̀rọ̀ yín ok ẹ wo àwọn opponents yín àwọn bloggers ẹgbẹ́ yín tó bẹ̀rẹ̀ sí ní wọn èpè tó ń ṣépè tó ń ṣe gbogbo ẹ̀ kì í rí tó yẹn rárá ká tó sọ fẹ́ nìyẹn pé àṣe àfẹ́ àárí tó yẹn
èpè ńláńlá làwọn lè lórí. kí nǹkan má jẹ́ kí àtẹnujẹ kó ba ayé òun jẹ́ àtẹnujẹ kó pa òun dànù. So kì í ṣe pé bóyá ẹ ṣẹ̀ wá nobody tó mọ̀ yín person like me mọ̀ yín tẹ bá kàn lọ táàgì mi pé ẹ kàn lọ sọ pé kíní kan. gbogbo yín tẹ́ sọ̀rọ̀ yìí pátápátá ló máa wá lọ wádìí yín, gbogbo yín ló yìí máa wá blọ́ọ̀gì yín pátápátá, gbogbo yín ló máa wá bó ṣe máa ń ṣe nìyẹn. Gbogbo ẹjọ́ tó wá dá lórí ìkànnì kò sẹ́ni kankan nu ẹ̀ tó ṣẹ̀ àfi òun ló bá lọ mú wọn. Abalẹ̀ jẹ́ bó ṣe fẹ́ báyé Lizzy Anjorin jẹ́ nìyẹn. Tọ́gbẹ́jọ Lizzy Anjorin gbogbo alájọ sọ pátápátá tàdé róòtọ́ àwa padà àwa èèyàn rere àwa bíyámú á padà á pull back. Ṣé Lizzy Anjorin nìkan ló fọkọ ló fẹ́ married man lẹ́sìn nasibasi àyígbè fẹ́ Fúnkẹ́ Akíndélé fẹ́ Àdó tó ṣiṣẹ́ pẹ̀tẹ́rì gbogbo wọn ló fẹ́ kò séèyàn kankan tó gbẹ́jọ́ wọn wá síbí. Lizzy Anjorin nìkan ni láti 2019 lẹ́ẹ̀dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ìwọ ọmọ burúkú dọ́kàsí bẹ́ẹ̀ ni tó ṣe press conference tó gbé lọ sí ilé ẹjọ́ bíi 4 ló gbé ọkọ ẹ lọ ẹyọ kan lọkọ ẹ sọ ẹ mú DNA wá ẹ rí DNA mú sílẹ̀ báyìí láti 2019 ẹ rí DNA mú sílẹ̀ o. Aso the star bó ṣe pọ̀ tó lọ bá ti Lizzy Anjorin jẹ́ abanijẹ́ ènìyàn ni ẹ Dorcas kékeré lórí báyìí sì ló ń kékiri ẹ bá wá kíní ẹ bá wá kíní adébí padà ṣàlùfò iṣẹ́ kò ní da fún kó ló gbá lẹ́nu pọ̀rípọ̀rí ìyá láti ọmọ òfọmọ àdánù ọmọ tó fi ń ṣépè fọmọ ọmọ tó jẹ́ ọmọ ìbànújẹ́. Mo sì gbé sórí ẹ̀ bò jẹ́ kí wọ́n jẹ́ ṣe lé ìtàn sórí ẹ̀ tẹ́ẹ̀tì gbọ́rí ẹ máa gbọ́ lẹ́nu mi lónìí. So mi lè sọ anything nípa ọ̀rọ̀ yín mi ìmọ̀ kankan nípa yín lóòótọ́ wọ́n padà rí picture yín pé wọ́n send àwọn fact kan sí wa pé blogger ni ẹgbà normal process bá ṣe sọ pé afẹ́ yẹn ẹ̀fọ́ yín náà fúnra yẹn pè Ìyálóde to make peace reign tell her to remove you from the main platform and they should react you in screening committee once we are satisfied with our questioning then we return you back it's not a problem tabajamo pé okay satisfy Ìyálóde ẹ dáwọ́ ẹni yín padà ẹ jẹ́ kó máa lọ ṣáǹtì náà ni ìyẹn ṣe wá ń bá yín sùn kó fani nítan ya báyìí. àkílẹ̀ ń sọ láti sọ ṣé gbogbo ìgbà ni kọ́ máa fún ọmọ agogo wa lẹ́nu ni ká má jáde sọ̀rọ̀ ẹ̀kọ́ tó fún ọmọdé jáde sọ̀rọ̀ sí kí wọ́n má sọ̀rọ̀ ni ó bá ṣe lọ́kàn yín lẹ́yìn tó pé bí wọ́n disrespect ni ọmọ fún kọ́mítọ̀ yẹ kí wọ́n gbọ́ public tí wọ́n sọ yẹ kí wọ́n gbọ́ tí wọ́n bá gbọ́ ẹ̀rọ pé wọ́n wà disappointed now ṣé gbogbo ìgbà ni kọ́ máa sọ fún àwọn apàṣẹ lọ́ba àpapọ̀ máa rinlẹ̀ bẹ́ẹ̀ náà ni ká má jókòó sọ ká má sọ nǹkan tó ń dùn wá lọ́kàn ni tó wọn tí Ìyálóde máa ń sọ nígbà la máa ń yí padà náà kí yí padà bọ́tẹ́ ẹ̀kọ́ ṣe adẹ̀ ń sọ pé báyìí wọ́n á dẹ̀ listen sí wa nǹkan tó jáde sọ ẹ̀rú ti ń bí everybody nínú wọn máa ra aṣọ mi ṣé ìyẹn ló kàn àbí kọ́ wá bí nǹkan bọ́ọ̀lù máa sọ̀tì nǹkan out wọ́n máa ra aṣọ mi wọ́n máa san fáìnì ìyẹn ló tẹ̀ ń dá àwọn èèyàn lórí irú ṣé ìgbà tí Ìyálóde kọ́ sọ̀rọ̀ kọ́lẹ̀ òkú ẹ̀wọ̀n òkè ẹ̀ bá wà ókè bá máa wà ókè pẹ̀lú ẹ̀ ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ odidi Ìyálóde ẹgbẹ́ ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹlẹ́yìn kí wọ́n yín sọ̀tì everybody sọ fínú ọkàn everybody finú ẹ̀. olórí ẹgbẹ́ èyí lẹ́kàn pè ní Ìyálóde àwọn olórí ẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn yà náà ti Ìyálóde àwọn òde ń ṣe Ìyálóde tó jẹ́ kó bá sórí gbogbo nǹkan wọn ń ṣọ́ ọbabìnrin tẹ́ bá fún wọn ní position yẹn ẹgbẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́jọ wà níbẹ̀ yẹn dá age group wọn lè pàṣẹ lé yín lórí tẹ́ bá ti láìkì kankan ẹ máa sọ̀sán ni irú eléyìí sìn kọ́ńdà padà ti screening kìíní. number one èèyàn tiẹ̀ ní kó máa join láti láwọn tó join ẹgbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ míì tó jẹ́ gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ Ìjẹ̀bú Òde tí wọ́n tiẹ̀ tán wọ́n Jẹ̀bú tó jẹ́ pé àwọn gan àwọn ẹgbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn ló lọ mú wọn láti tàtọ́ invite wọn pé ẹ wá join ẹgbẹ́ wa àwọn yẹn hand respect ni wọn torí ẹni tó bá fowó ra yìí ó máa ń tẹ́ ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ wípé èèyàn ló fi ra iyì tó jẹ́ pé àwọn èèyàn ló pè é ìyẹn ló máa ń jẹ́ pé you earn the respect kì í ṣe pé ẹni tó jẹ́ pé ó fowó buy respect you understand n tó bá owó ni gbogbo nǹkan owó ò lè ra yìí kó tọ́ kó bá yàn kálẹ̀ òkété kò lè ra yìí kó bá yàn kálẹ̀ mo complain eléyìí kẹ́lẹ́ bá mọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ gan wọ́n ti ń para inú ẹgbẹ́ yẹn tó bá pàpà wá gbà ẹ̀sìn eventually a ṣe ṣége mẹ́wàá fún yín olórí yín Oyíndàmọ́lá ọba kìtẹ̀lá korúkọ ẹ̀ ṣọ́ba Fúnkẹ́ mo korúkọ ẹ̀ jẹ́ ń worúkọ ẹ̀ lọ́la lè máa gbórúkọ ẹ̀ nìyẹn sórí ìyẹn gan pàápàá ṣe just an entity Òkèbùnmi Oyíndàmọ́lá Òkèbùnmi Adébánjọ tó jẹ́ pé òun Ìyálóde ẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ 83 84 85 sets ọba nẹ́yẹ obìnrin akilẹ̀ Jẹ̀bú wà láìtàláì ọmọ ras òun àti ìwà òkété àti ẹ̀ wọ́n jọra àtẹni tó mú wá sínú ẹgbẹ́ ìyẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n wá sọ story òkété kan tẹ́ ẹ̀ tí gbọ́ rí ṣẹ́rí wọ́n ní téèyàn bá ní tó bá ní nǹkan burúkú tó fi ń ṣèyàn wàá fi ṣe ara ẹ̀ Dorcas nígbà tó ń bọ̀ nílùú òyìnbó she was 11 years old
when her mother Adébísí tó rí obìnrin kan tó máa ń ṣe trolley tó máa ń bá wọn kó ọmọ wá láti Nàìjíríà 11 years old ní Dorcas nígbà tí wọ́n gbé wọ́n lọ mú wọ́n bá ṣe páálí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n mú bọ̀ ṣẹ́gun tó àwọn ọmọ yẹn tó bá ti ń kó wọn bọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n kọ́kọ́ máa train wọn bí ọjọ́ méjì bí ọjọ́ mẹ́ta. This is the name of your father o, this is kinní kan ibi ló ń gbé o kinní kan tó yẹ pé kì í ṣe Adéyínká yẹn ló ń jẹ́ tẹ́lẹ̀ ọmọ lèrè ló ń jẹ́ what is your name Dorcas Adéyínká kinní kan ṣáà ń kọ́ ní gbogbo nǹkan tí ó máa sọ in case torí àwọn 5 lóbìnrin yẹn ń kó bọ̀. So wọn ò dẹ̀ mú wọn wọ direct wọn wọ British Airways direct ọ̀nà míì náà gbà airport míì náà gbà èyí náà mọ̀ èèyàn lè gba tó bá wọ KLM wàá dúró ní Netherlands tó bá wọ Air France wàá dúró ní Paris tó bá wọ Lufthansa wàá dúró ní Frankfurt so wọ́n ní stopover nígbà yẹn wọ́n sì ń ṣe Alitalia tó bá Alitalia wàá dúró ní Italy tó bá ṣàṣe dúró nìyẹn o ibi tó ti dúró tó wá ní kọ́ máa reboard pé kẹ́lẹ́ bá mọ ọmọ 11 years old kẹ́lẹ́ bá mọ̀ pé láti kékeré wọ́n ṣe wá fẹ́ máa reboard pé ó yá o àti fẹ́ wọlé o sí kán máa bọ̀ ní United Kingdom ló bá ké ṣé wọ́n sọ sí mi ó fẹ́ jí gbé mi o na tíìfù tíìfù bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo lé obìnrin tó máa ń gbé bọ̀ nìyẹn no she's not my mother ọ̀yá mi kọ́ kò tí gbọ́ yóò British gbà yẹn she's not my mother o she's not my mother I don't know her o she's not my mother's friend o she stole me o she's stealing me o she stole me o bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo lóbìnrin yẹn lórí nìyẹn o lọ́kàsí làwọn ọlọ́pàá náà bá bọ́ńdù obìnrin níbo ni kinní kan ló bá ṣe lọ́la she's not my mother she's not my mother she's not my I don't know her kinní kan ṣe òun ti wà nílé ẹ̀ wọ́n ṣàgbà interpreter fún náà ṣe gbogbo ẹ̀ náà ṣe àtàwọn ọmọ 4 tó kù pẹ̀lú ohun tó jẹ́ 5 gbogbo wọn náà máa gbálẹ̀ ní airport yìí wọ́n ṣe gbóbìnrin yẹn nìyẹn o obìnrin yẹn máa lọ ṣẹ̀wọ̀n títí tó fi gbálẹ̀ ó ti di oṣù 3 lóbìnrin yẹn fi wà ní ìlú yẹn tí mi fẹ́ dárúkọ ní ìlú yẹn tó fi bọ́lá ṣe bẹ̀rẹ̀ sí ní gba orúkọ wọn gbogbo nìyẹn kí lorúkọ ìyá ẹ kí ni fóònù nọ́mbà ẹ òun ò mọ̀ ṣùgbọ́n kinní kan wọ́n ṣàgbà details ibo ló ń ká àwọn ọmọ yẹn lọ kí lorúkọ àwọn tó fẹ́ náà wá ṣẹ̀ṣẹ̀ pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan náà ká àwọn ọmọ yẹn sínú plane tọlọ́pàá àti air hostess kan tó mú wọn náà wá ṣẹ̀ṣẹ̀ mú wọn lọ sí ilé oníkálukú ìyá ẹ̀ ló kọ kó ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìyá ẹ̀ ò sanwó fún ẹni yẹn owó tó fi mú owó tó agreed mọ́ amount tó agree pé bá mi fi mú ọmọ mi wá láti Nàìjíríà Adébísí ò san owó yẹn di ọ̀la ṣùgbọ́n tó bá sọ pé oníkà nínú ó fẹ́ fi ṣẹlẹ̀ oníjìbìtì náà ládébísí o ibi tí mò ń bọ́rọ̀ mi lọ nìyẹn kó tó di pé obìnrin yẹn wá fight fún obìnrin ṣàwà ní prison fún oṣù 3 tó fi fight case yẹn tó ṣàfi yanjú ẹ̀ tó fi wá dóbìnrin yẹn láre tóbìnrin yẹn fi padà sí United Kingdom bí àwọn family 4 tó kù wọ́n wá appreciative of obìnrin pé at least ó bá wọn kọ́ ọmọ wọn wọlé wọ́n dẹ̀ sanwó obìnrin yẹn fún ìyá Dorcas Adébísí ìkànnì ò sanwó ẹ̀ ẹ wá mọ nǹkan tí Dorcas ń ṣe fún nígbà tó ń débẹ̀ náà tó pé bí 1.5 years náà tó ti délé ẹ̀ bó ṣe purọ́ mọ́ tó ní bàbá pupa ń bá òun sùn nìyẹn tó ṣe wá gbé kúrò nínú ilé torí náà ni pé tó bá mọ ìwà burúkú wù tó ìyá ẹ̀ òun ló gbin oró sí nínú oró tí ìyá ẹ̀ gbin sí nínú tó fi mú Dorcas kúrò nílé wọn tó fi mú lọ sí ọ̀dọ̀ àwọn foster parents òun ló sì ń jà rìnrìn láàrin àwọn méjèèjì di òní táwọn mìíràn máa wò pé Ezekiel pa Débísí lóbi tó bá já Débísí lóbi kò yẹ kó máa ṣe báyìí kò yẹ pé kò trọ́lì náà trọ́lì ni o trọ́lì náà fi gbókété wá trọ́lì so n tó fà á nìyẹn tí àárín òun àti ìyá ẹ̀ ò lè gún láíláí nítorí pé ìyá ẹ̀ ló kọ ní gbogbo àwọn ìwà burúkú tó ń wù yìí ẹ̀yin náà mọ̀ pé ọmọ ọlọ́kà nìyá ẹ̀ nìbàdàn bàbá pupa máa lọ ń jẹun níbẹ̀ yẹn kó tó di pé àmọ́ tí wọ́n fọ̀ sínú oúnjẹ fún bàbá pupa tó ṣàfihàn ọmọ ọlọ́kà lòun máa fẹ́ tó fi fẹ́ wá sílùú òyìnbó bá a ṣe ń sọ yìí bàbá pupa wọ́n sọ di gbẹ̀wù dání ni gbẹ̀wù dání òun ni wọ́n sọ di nígbà tó yẹ pé ọkùnrin ọlọ́kùnrin oore lóró kó o fẹ́ ṣe kó tó di pé o di bímọ lọ́wọ́ òun ló pa mọ̀rá bàbá pupa ọmọ tó ń mú wá tó ń wá adopt illegally tó ní kó máa jórúkọ òun ló bá tún òun fẹ́ máa bá òun sùn nínú ilé ẹ lè róhun àti bàbá pupa kan ya fọ́tò kò sí láyé no lost love ló wà láàrin Dorcas àti bàbá pupa tó dẹ̀ yẹ pé tí ò bá sí bàbá pupa yẹn ni Dorcas ò lè jẹ́ nǹkan tó jẹ́ lónìí bí ò tiẹ̀ ṣe ní nǹkan kan ilé council tán fún yẹn ìgbà tó lóyún tó ti lóyún tó ti ṣe kínní ló ti gba ilé yẹn ẹlẹ́jẹ̀ sọ nǹkan fún yín ṣe mọ̀ pé láti ìgbà tó ti Kùjé from Kùjé to United Kingdom kò gbé ilé ẹ̀ tó wà lábẹ́ Wood yẹn
ilé ìyá ẹ̀ ló ń gbé, wọ́n wá lé bàbá pupa wọ́n lé sí boys quarter, bàbá pupa ní gbé boys quarter, ibẹ̀ ni Dorcas ní Bákì ní Romford náà, ibẹ̀ ló ń gbé. ṣọmọ kò sí nǹkan kan tó ń lé ẹ, ìwọ ló ń léra ẹ, ìwà ẹ òun ló ń léra ẹ. Àní kò jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kó gbómi lákaná. Dorcas, ọmọ ọdún 11 ló wà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣorí burúkú tí èpè àti ègún ti ń jà lórí ẹ. Ẹni tó mú ẹbọ nílùú òyìnbó tó ló jí ẹ gbé, ìwà burúkú yẹn ló sì wà nínú ẹ dọ̀la. Ìbàjẹ́ ènìyàn òun ló máa ń jẹ́ ayọ̀ fún ẹ. Níjọ́ tó ń na olórí burúkú ti Dublin yẹn náà, ó gbé kámẹ́rà báyìí, wọ́n ṣe sọ pé wọ́n sọ ẹ má lo ẹ̀rá òyìnbó káfíìmù ó gbé báyìí ni, àfìgbà tí ọlọ́pàá wá sọ pé put that down, ọlọ́pàá kan ṣe sọ pé put that down, ẹ ló ṣọwọ́ ẹ̀bí ọwọ́ akíkà yẹn ló sì ń yà á lọ kó tó di pé ọlọ́pàá yẹn fẹ́ step forward tó tó wá mú tó tó mú fóònù yẹn tó stop ẹ̀. You know, ẹ bá power tap. So story ẹ nìyẹn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bó ti fẹ́ wọnú United Kingdom yìí náà ti gbin oró burúkú sí ọmọ yẹn nínú nítorí pé wọn ò fẹ́ sanwó owó trọlí tí wọ́n fi gbé wá, trọlí náà fi gbé wá láti Nàìjà, wọ́n mú ni wọ́n kó wá ni wọ́n bá wọn mú wá sọ́dọ̀ àtìgbà tó débí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá háàdì ẹ̀ sí orúkọ àwọn fámìlì yẹn. Sí náà ó bà fámìlì yẹn jẹ́, ìyá ẹ̀ ò lè dáríjì, bàbá púpọ̀ ò lè dáríjì, àwọn àbúrò ẹ̀gbọ́n tó jẹ́ Margaret gan ṣùbàṣùgẹ́gẹ́ ni wọ́n ń bá ṣe, ṣùbàṣùgẹ́gẹ́ ni eléyìí nìkan náà ṣáà ni. According to Tokunbo Aboderin, oníṣẹ́ náà pa first born yẹ wọ́n pa sí Testigrand ibi tó ti lọ jalè, kéle náà má bàa tún jalè kán má bàa pélé náà sí Testigrand ni wọ́n ṣe ní kán mu wá, ó bá akọ ẹnìyẹn sẹ́wọ̀n, gbogbo ẹni tó bá ti fẹ́ ran òkété lọ́wọ́ ṣá ọ̀rọ̀ bí ẹ̀wọ̀n kò lè kàn nínú ilé ayé wọn. Bí títí ọbọ̀ náà ṣe fẹ́ tó ṣe ra fóònù 3,000 plus nìyẹn, 3,000 pound sterling plus fóònù fún oríṣi méjì. At the end of the day kí ló máa fi ṣe títí láyọ̀ ọbọ̀ kí ló máa fi ṣe ní kíní ẹ̀wọ̀n ni lọ́dọ̀ EFCC. Brasọjí kí ló máa fi gbẹ̀yìn ẹ̀ ẹ̀wọ̀n yìí náà ni, ẹ̀wọ̀n yìí ni, ẹ̀wọ̀n kìtìpá yìí ni. Nítorí náà ni pé nǹkan tí Àbíkẹ́ Jagaban gbà lọ́wọ́ ẹ̀ ìwọ̀n lèmi wá béèrè lọ́wọ́ ẹ̀ lónìí, ohun tó bá gbà lọ́wọ́ ẹ̀ tó fi ń dún wọn kiri tó fi fẹ́ bá tiẹ̀ jẹ́ òun lèmi wá béèrè lọ́wọ́ ẹ̀. Tó bá dẹ̀ lè wá sọ ajẹ́ pé o jẹ ewúrẹ́ jẹlé ó dàgùn tán jẹmọ nìyẹn. Ṣùgbọ́n tó bá sọ ká lè bá ẹ gbà lọ́wọ́ ẹ̀ kó fọmọ lọ́mọ ọlẹ̀, ilé ètò odò wọn yẹn ti pọ̀ jù. Ibi tó bá ti lọ́kọ ibẹ̀ ni wọ́n náà ti fẹ́ lọ́kọ. Nísìnyí o fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ ọmọ Ìjẹ̀bú by fire by force lórí kíní ẹ̀ tó ṣe àwọn ọmọ Ìjẹ̀bú ó tiẹ̀ rí bó ṣe rí àwọn ọmọ Ìjẹ̀bú ò bá Jẹ̀bú tán ò bá Jẹ̀bú ṣe oyún tó wà ń kun àmẹ́ni tó ní ṣé Jẹ̀bú lónìí ni àbáwúsá ni àbí Yorùbá ni àmọ́ ẹni tó ṣe sọ́rọ́gẹ́ẹ̀tì fún ẹ nígbò bá yá àárí gbogbo ẹ̀ bó ṣe máa gbọ́mọ yẹn wá ọjọ́ tó bá ṣàbímọ ó yẹ káwọn kárí ibi tó ti ṣèkó mọ́ kọ́ post ẹ̀ ò ní fẹ́ post ẹ̀ ò ní fẹ́ post ẹ̀ ó mọ̀ pé àti káskópù ẹ̀ pé oyún rọ́bà oyún ke òun ló wà ń kún ẹ ìwọ àtàdámáyọ̀wá ẹni tó deceive ayé tó nínú yín ààrí. Torí náà ni pé òkété báyìí ní ìwà ẹ gbogbo nǹkan pátápátá tí Àbíkẹ́ bá ṣe ṣá ló fẹ́ máa ṣe. Ìyẹn ni irú ìwà wa báyìí la ṣe ń wò pé irú ọmọ wo ló jẹ́, irú èèyàn wo ló jẹ́, báwo ni tiẹ̀ gan, kí ló ṣe fún ẹ, kí l'Àbíkẹ́ ṣe fún ẹ. Wọ́n dán lẹ́lẹ́ o, wọ́n dán lókè o, wọ́n dán lẹ́ ìwọ́n tó dán nínú mọ́tò nǹkan rí yẹn wọ́n fẹnu sọ́ọ̀nì a rí wọn báyìí tọkọ wọ́bọ̀ ẹ̀ pàlàpàlà òbò báyìí láàrin ọwọ́ wọn nínú òbò ẹ̀ nínú mọ́tò bí mo ṣe ṣe yìí ẹ wò mo ìṣe rẹ̀ bá ṣe rí afọ́jú gbẹ̀dígbẹ̀ tó kọwọ́ sí ní òbò nìyẹn nínú mọ́tò lórí bẹ́ẹ̀dì bí wọ́n ṣe ń do nìyẹn tí wọ́n Princess Mopelola wà ń bẹ̀ tó ń do ẹ mọ́ bẹ̀ tí yẹn wá sọ pé òun bá nọ́ọ̀sì sọ̀rọ̀ òun bẹ́lẹ̀ náà sọ̀rọ̀ ṣùgbọ́n òun ṣe prefer nọ́ọ̀sì kó tó wá di pé ó jẹ́wọ́ fún yẹn wípé nọ́ọ̀sì lẹ́yìn ìgbà tí ọyàn ẹ jáde lórí kinní onóhun ò lè bẹ́ẹ̀ sùn níwájú wípé fúrọ̀ ẹ ló ń dó níwájú yẹn dẹ̀ ní kinní kó ṣáà kó lè fi get ẹ back ìwọ́n gbà kó ṣe máa dó ẹ lẹ́yìn ilé tó dẹ̀ fẹ́ máa dó ẹ wájú pàpàpà ni lójú èèyàn lójú èèyàn mẹ́ta ẹ ṣe threesome twosome within threesome nìyẹn mi ìdẹ̀rù pàbí kẹ́tì ìṣerú ẹ̀
Àbíkẹ́ ò tí ì ṣerú ẹ̀ àti ìkárú ẹ̀ mọ́ lọ́wọ́ rí lórí ìkànnì yìí. Wọ́n ní wọ́n pé ni ìwọ ló gbàyẹ olówó godmother ẹ tó wà ní Dublin ló kọ́kọ́ pé olówó ní pé olówó ẹ̀jẹ̀ tó ló wà lórí wíṣíà ẹni tó ń bú godmother ẹ òun ni wọ́n ń sá sí lábẹ́ ó ṣó pé o ò tiẹ̀ ní dẹ́kúrọ̀ mọ́ o mọ́bi tó yẹ kó o dúró sí o ò lè dá dúró tọ́ba wá sọ pé irú ẹ́sà bọ́ọ̀dù yẹn tó jẹ́ pé wọ́n lọ fíìmù ní court tó jẹ́ pé godmother ẹ ìyẹ olówó ẹ ó rán ẹ lọ́kọ́ lọ fíìmù ẹ̀ wá ní court níbi tí wọ́n ti ń fìyà jẹ níbi tí ìyà ti ń jẹ tó dẹ̀ jẹ́ pé ẹni tó bú godmother ẹ nìyẹn ìwọ náà wà lára àwọn tó sọ pé kó ṣá sí court tó jẹ́ pé irú ẹ́sà bọ́ọ̀dù yẹn ló tó wà lọ́lẹ̀kì mọ́ lọ́jọ́ tòní ó ṣòwò yìí pé ọmọ burúkú ìkejì ajá nìyẹn. So Dorcas kì í ṣe pé mo hate ẹ ìwà ẹ̀ṣẹ̀ ló ń jẹ ó dẹ̀ máa jẹ́ mi tí bá rí pé o fẹ́ ṣe nǹkan tí dẹ̀ rí pé nǹkan tó ń ṣe yẹn o máa yí àkóbá fún àwọn tó ń ṣe fún irú ẹgbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó fẹ́ lọ yìí wọ́n ti kọ́kọ́ lé ẹ kúrò nínú ẹgbẹ́ currency wọ́n lé ẹgbẹ́ kúrò nínú ẹgbẹ́ nẹ́yẹ currency wọ́n lé ẹ kúrò nínú ẹgbẹ́ nẹ́yẹ gold wọ́n lé ẹ kúrò nínú ẹgbẹ́ nẹ́yẹ silver ó wá fẹ́ bọ́ sí nẹ́yẹ ọba nẹ́yẹ obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú kí ló dé? Why are you so desperate? That's the question. And what is your own with Abike Jagaban tá a mọ̀ sí Ọmọlára Tolúlọpẹ́ Gàbà? Kí ló ṣe fún ẹ? Kí ni wàhálà ẹ? Kí ni nǹkan tó ṣe fún ẹ tó jẹ́ wípé ó bá ti gbórúkọ ẹ̀ báyìí ìbànújẹ́ máa dorí àgbà ẹ̀kọ́dọ̀ ni? Tábà náà máa mú ní ọ̀la la máa mú Dorcas lórí ọ̀rọ̀ Tolúlọpẹ́ àti lórí ọ̀rọ̀ mi wàá jẹ gbà wàá jẹyà wàá jẹwé ya ló tún ẹ ṣe ìwà ìburúkú ó máa tọ̀ ẹ́ lẹ́yìn ni àti pé èéfín ni wà wo ẹgbẹ́ tó dé tí ò tí ìpòṣù méjì tó dẹgbẹ́ yẹn rú tó lọ tó ń rojọ́ tó wà paranoid oyin global ni o kìíní kan ni sọmọ ẹ rí ni o mọ̀ wọ́n rí gbà tó mọ̀ wọ́n rí why did you want to join them when you don't have regard for them why did you want to join them must you be part of them o tún lọ crook ìdílé ìwọ àti jẹ́ ọlọ́ṣẹ́ ẹ tún lọ crook ìdílé àwọn yẹn wá ń sọ kábà ọmọ wa ní àwọn wọn yíyan lè kán rárá bàbá ọkọ ẹ̀ lájẹ́ wọn mọ̀ ìtàn máa sọ you know why are you so desperate yẹn la wá bí ẹ léèrè abatẹnijẹ́ nìyẹn ó dùn ẹ́ sìn nígbà tí wọ́n ń bá tàwọn èèyàn jẹ́ òmùgbà yẹn nígbà tó ń bá tàwọn èèyàn jẹ́ tó ń bá ti Lizzy Anjorin jẹ́ tó sọ pé dáadáa àfi tó bá kú àti tí làwa bá kú láti orí ẹja òkété orí gbá láti kinní kan ṣé tí wọ́n bá rí láti gbàtẹ́mi rí láti gangan mo kúnlẹ̀ ni torí o ti rí síná àwọn tó yẹ kó tó bá rí ìwọ lè rí Lizzy Anjorin gan fúnra rẹ̀ kó má dọ̀bálẹ̀ fún despite the fact well mo gbé tọ́ mi lórí ọ̀rọ̀ ẹ nítorí pé kí ni èèyàn burúkú ni ẹ àní rí jù báyìí lọ o kàn fẹ́ sọ fún yín ni wípé tó bá wu ìwà kan máa rántí ọjọ́ ọ̀la ìwọ fẹ́ jọ ìnẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ ọmọ Ìjẹ̀bú ìwọ̀n ló bú Tolúlọpẹ́ Gàbà tó bẹ́yẹn lórí ìkànnì láì jẹ́ kó ṣẹ́ ẹ̀ wà tó fẹ́ jọ ìyọ̀n ẹgbẹ́ Àkúrẹ́ màá tún dìde mọ́ ẹ lọ́rùn ni màá dìde mọ́ ẹ lọ́rùn ni Dorcas màá dìde mọ́ ẹ lọ́rùn gbogbo nǹkan dáadáa tó bá fẹ́ ṣe mo máa dìde mọ́ ẹ lọ́rùn ni màá dìde mọ́ ẹ lọ́rùn ọ̀tọ̀ màá dìde mọ́ ẹ lọ́rùn àfi tó bá ṣe lọ́nà tó tọ́ tó bá fẹ́ wọ ẹgbẹ́ yẹn tó wọ lọ́nà tó tọ́ tó o máa purọ́ kò purọ́ kan wà purọ́ kan lẹ́yìn ìgbà ìrọ́ kan wà purọ́ méjì lẹ́yìn ìrọ́ méjì wà ká ló fẹ́ tó jọmọ Ìjẹ̀bú ká ló fẹ́ tó jọmọ Ìjẹ̀bú àjẹ́ pé lẹ́nu ìgbà tí wà á ti Síkírù tẹ́ ẹ wà yẹn lẹ́yìn ìgbà yẹn o ti sáré fi Síkírù lẹ̀ o ti sáré fọmọ Ìjẹ̀bú kan aṣẹ́wó nìyẹn aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ tí wọ́n máa ń pèèyàn ta ló wá ṣòbò yẹn jù báyìí lórí íńtánẹ́ẹ̀tì bí ò ṣe wọ́ abatẹnijẹ́ nìyẹn. So on that note both on TikTok and on Facebook gbogbo yìí ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ next time tí wọ́n máa ṣe live chat nsìn màá lè gbéyàn sókè lórí bíbá ẹ̀ lórí TikTok ṣe mọ̀ Facebook lèmi mọ̀ wọ́ dáadáa ọ̀tún máa ṣe àwọn bóyá mo ń sóúnjẹ ní àwọn small contacts máa ṣe wọ́n ní orí TikTok so that màá lè máa gbéyàn wọlé. Ẹ ṣé o ìtàn náà kọ́ wa wípé ẹ jẹ́ ká máa ṣe rere ló pé ìkà ò pé tó bá ti ṣèkà fún yàn tó sọ pé mo ti bẹ̀ wọ́n náà ó ṣé bó ṣe ṣe fún mi beauty world nìyẹn tó bọjà ẹ̀jẹ̀ tó bà business ẹ̀jẹ̀ oh care and until you care about people that is when I will leave you alone until you care about people bó ṣe pa Folúṣọ́ Ìyábẹ̀jì náà nìyẹn you don't care àbá sọ pé o pa because she died under your care under your foundation she was under your foundation when she died and you never cared about her
You were never part of her funeral. You didn't go to visit her family, to pay them condolence visits. You didn't do anything. You just left them like that. You said you don't care. You said it on your show. You said you don't care. Family you don't care. Fọlá Tinubu tó wá ń gbèjà ńjọ́ rẹ̀ ó dà báyìí lónìí. Ó ń dàṣẹ́jọ wà pọ̀ mọ́. Ó ti sá lọ. Ó ti sá lọ bí orí tán sọ́ngi. And now you're all alone by yourself. So you know, lọ túwọ̀ ẹ ṣe. Lọ túgò ẹ̀fọ́ ọmọ ilépo ni ẹ kò túgò ẹ̀fọ́. Kò túgò ẹ̀fọ́. That's 11 years ló ti ń ṣorí burúkú. Ó dẹ̀ ṣe ń ṣe títí dìsín. 30 years kò kúrò lẹ́yìn ẹ. Èpè tọmọ ìbìnrin yẹn fún ẹjọ́ yẹn lọ́hùn. Òun ló ṣe bẹ́ẹ̀ jà. Èpè oníjà gbogbo wa o. Ànírógun àdó tó ṣí o. Ànírógun èpè o. Iwájú iwájú lọ́pọ̀ ibi tí wa máa rí sí wa. Ànírógun blackmailer. Abatẹnijẹ́ ò ní wá sáàrin ẹgbẹ́ wa, kò ní wá tú wa lẹ́gbẹ́ o. Ìyẹn la ní ká mú wa fún yín. God bless you. I love you all. Ó dàbọ̀ lórí TikTok. Bye. Lórí Facebook. I love you. God bless you. Bye bye. Àwọn new ọjà ó ṣẹ̀ṣẹ̀ dé ni. Ẹ pè mí kẹ́ wá patronize mi ojú òní tìyín. Mi ò ní wá yín tì lágbára Ọlọ́run. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Bar. Ẹ wo agúnmu diabetes kò sí mọ́ nílẹ̀. Kò sí mọ́ nílẹ̀. Mo ti list orúkọ àwọn tó nídìí ìjọba yìí sí. Tó bá ṣe ń dé gbogbo ẹ̀yin tí mo ti kọ orúkọ yín ni màá tètè pè lágbára Ọlọ́run. So for now èyí tó wà nílẹ̀ sìn òun ni ti manpower gan ti fẹ́ tán. Ó ti fẹ́ tán. Ṣẹ́rẹ́ yìí tẹ́ bá lọ ń dá ṣànà láì àánú yín ṣe mí. Àánú yín ṣe mí o. Mo nífẹ̀ẹ́ ìran mi ẹ̀yin náà mọ̀ pé tó bá sì ń sọ wípé yes àwọn tó nífẹ̀ẹ́ ìran ẹ̀. I'm one of them. Bẹ́ẹ̀ yóò yìn mí mo yíra mi mo nífẹ̀ẹ́ ìran mi. Ni mo ṣiṣẹ́ dúró dì sí. Mi ò dẹ̀ ní gbé nǹkan tí ò dá wá fún ìran mi. Mi ní gbé nǹkan tó máa fún yín ní effect burúkú. Mi ò ní gbé wá fún yín. Ṣé gbogbo àwọn product wọ̀nyí kò ní side effect kankan. Àgbo jẹ̀díjẹ̀dí mo ń lò àwọn ọmọ mi ń lò. Mo ń lò àwọn ọmọ mi ń lò. Ẹ máa ya gbogbo jẹ̀díjẹ̀dí gbogbo nǹkan tá ń jẹ lábúròdù jẹ̀díjẹ̀dí ni. Ó ń pààyàn lóko. Ó ń fa ẹ̀yìn ríro fún yàn. Ẹ flush gbogbo ẹ̀ dànù. Jẹ̀díjẹ̀dí ti ṣẹlòmíì dẹni tó pẹ́ ò lè mọ́. Ẹ ya gbogbo jẹ̀dí kúrò lágọ̀ọ́ ara agúnmu jẹ̀díjẹ̀dí tẹ nídìí lélẹ̀. Ká ya gbogbo ẹ̀ kára yín fúyẹ́. Ká ya kára yín fúyẹ́ báyìí kẹ́yìn gan máa mọ̀ pé yes nǹkan jáde lára yín. Òun lélẹ̀ confirm ni. Bákan náà ti manpower. Ẹ má lọ máa gúnra yín lábẹ́rẹ́ lẹ́ má lọ lo chalk torí ẹ fẹ́ dóbò. Ẹ̀yin ṣáà ti gbélé ìlú ra. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá níyàwó lé ẹ lọ wẹ́yàn kan. Ẹ ká fi ṣe kíni? Kẹ́ fi confirm ẹ̀ wò. Bó jẹ́ ìyàwó láńlọ́ọ̀dù yín ẹ mú mọ́lẹ̀. Bó jẹ́ ìyàwó ọ̀gá yín níbi iṣẹ́ máa wò pé òyìnbó ni. Tẹ́ bá gbọ́ ìyàwó ẹ̀ dáadáa ìyàwó ẹ̀ máa bá sọ̀rọ̀ pé wàá máa sákẹ́ ni yóò mọṣẹ́ ṣe dáadáa o. Òṣìṣẹ́ gidi ló ní Ọlọ́run. Confirm mo sọ fún yín àpáàtì òṣì. Àbí mo parọ́ ni. Kẹ́ mú ìyàwó ọ̀gá yín òyìnbó. Kẹ́ gbó dáadáa. Ọ̀gá ò lè sákì yín. Ìyàwó ẹ̀ ló máa sọ fún pé má sákì ẹ o. Ó ṣẹ̀ṣẹ̀ ní ọmọṣẹ́ gidi ni. Ọmọṣẹ́ tó mú yes. Ọmọṣẹ́ tó gbójú ẹ̀. Ọmọṣẹ́ tó kátó. Ọmọṣẹ́ tó mọ ẹnu ẹ̀. Òun lélẹ̀. Eléyìí ò dẹ̀ ṣe tẹ́ máa lò tán. Tí iléeṣẹ́ máa wá dìde tí ò ní wálẹ̀ mọ́ láyéláyé. Mo fi ọwọ́ ẹ̀sọ̀yà fún yín. Mi ò bẹ́ lọ́n kí n pọmọ Yorùbá lára. So I will never bring nǹkan tí ò dá fún yín. Ẹ ṣe kí ni? Ẹ pakuru mọ́. Ẹ gbé abẹ́ wọn gbóná dáadáa. Ẹ gbó wọn dáadáa. Ẹ rí gbogbo àwọn sugar mommy tí wọ́n ń gbọ́kọ́ lọ́kọ́. Ẹ rí tó tún trend lórí TikTok yìí sí mi tí ráyè gbogbo àwọn news yẹn. Mi tí ráyè gbogbo àwọn yẹn. Kò sí nǹkan tó mú àwọn big mommy tí wọ́n lọ ń gbọ́kọ́ ọmọ 23 years. Torí pọ́kọ́ ọmọ 23 years yẹn gùdù dáadáa ni. Ó ń gbó wọn dáadáa, ó gbé wọn débẹ̀débẹ̀. Ọkùnrin tó lè ní ìyàwó mẹ́ta. Táwọn ìyàwó ẹ̀ dẹ̀ tún jàlé lórí. Ó yẹ kẹ́ mọ̀ pé gùdù ni. Ó ń gbó wọn dáadáa. Tó wá lọ mú ìyá 50 something. Tó lọ gbà mọ́ àwọn mẹ́ta lọ́wọ́. Ó lẹ́tìkẹ́ ó láòdù bóyá mo ti ẹ̀ṣì bá wá gbẹ́nu sí máìkì lórí ọ̀rọ̀ yẹn. Ẹ jọ ẹ wá ràgùn manpower. Bákan náà fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí ìlú Nàìjíríà. Tẹ́ bá ní apartment tẹ́ lè lọ́jì sí. Ẹ pè mí kí n fún yín ní phone number ilé-iṣẹ́ Dearest Service Apartment. Sherry Dearest Service Apartment tá à ń sọ yìí. It's a very nice place, very good place. Ẹ̀yin mọ́mì mẹ́yìn dádì mi, trust me. Mi ò ní introduce ibi tẹ́ máa sanwó yín nù mí ní introduce ẹ̀ fún yín. Dearest Service Apartment is a very nice place. 24 hours light,
24 hours internet, security, kitchen, everything. Gbogbo family tẹ́ bá fẹ́ lọ fún summer holiday ní Nigeria. Ẹ lè lodge síbẹ̀ kẹ́ wà ńbẹ̀ kẹ́ máa ṣe fàájì yín. Kò sẹ́ni tó máa yẹ̀ yín lọ́wọ́ wò. Kò sí ohun tẹ́ fẹ́ tí ò sí níbẹ̀. Bí ìpẹ́ wà labroad náà ni ẹ máa gbádùn bẹ̀. Ẹ máa ṣe better food nínú apartment titi yín. Inú apartment yín ẹ máa ṣe oúnjẹ tó dá. Each apartment ló ní kitchen, toilet, everything. Ó wà nínú each apartment. Hot water, cold water. Ó wà ńbẹ̀. Kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ́ ní rí. Ẹ máa gbádùn ara yín dáadáa níbẹ̀. Kẹ́fẹ́ ṣe àwọn better oúnjẹ Nàìjíríà tẹ́tí mix. Àwọn ògúnfe aláwọ̀, àmàlà tewédú àti gbẹ̀gìrì, ẹ̀fọ́ rírò ẹlẹ́mìí méje. Ẹ máa ṣe nínú apartment yín bẹ̀. Kò sí wípé wọ́n lọ bá yín ṣe wọ́n gbé wá. Àwọn òṣìṣẹ́ wà ńbẹ̀ tẹ́ máa rán lọ sí ọjà nínú Ìkẹjà ńbẹ̀, just 2 minute drive sí International Mohammed Airport. Kó jẹ́ yín dádì nìkan gan lẹ́ lọ. Àwọn òṣìṣẹ́ wà ńbẹ̀ tó máa bá yín ṣe ọbẹ̀ tó dá, oúnjẹ tó dá. Wọ́n bá yín dish ẹ̀ sínú freezer síbẹ̀. 24 hours light ló wà ńbẹ̀. Kò sí pé mo ṣe wọ́n bá mi ṣe oúnjẹ, ó bàjẹ́, àárín náà fi ṣe. Kò sí yẹn níbẹ̀. Stand by everything ó wà ńbẹ̀. Oúnjẹ yẹn wà ńbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ jẹ, ẹ gbé ọbẹ̀ yín síta, ẹ microwave sẹ̀, ẹ jẹ bẹ̀tà sẹ̀mí yín, ọkàn yẹn balẹ̀, gba fresh air. Very nice place, 2 minute drive sí International Mohammed Airport. Ẹ̀yin tẹ́ bá ní the phone number wọn láti make enquiry, ẹ pè WhatsApp number mi, or kẹ́ text mi, màá send the phone number wọn sí yín. Very nice place, ẹ trust me, mi ní fún yín lófo. Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig, àwọn fine wig mo ní níbí báyìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn spiritual items. Jésù lọ́ba tó ń ṣiṣẹ́ ìyanu, kì í ṣe ènìyàn. Àìmọye àwọn ẹlòmíràn ní Lady K kí láṣìírí ẹ̀, Ọlọ́run ni. Ọlọ́run ni. Ọlọ́run ni. Ọlọ́run yóò dẹ̀ ní dójú tì wá. Ṣé yé àwa èèyàn àìnígbàgbọ́, àìmọ̀ Ọlọ́run pé bó ti tó àti bó ti yẹ ló mú wa ń tojú bọ lé káàkiri tá mọ̀ bí ta fẹ́ yà sí, ta fi ń face oríṣiríṣi challenges. Tá bá pé Ọlọ́run bó ti tó àti lódodo, ẹ gbàgbé. Ṣé rí tí ẹ bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí ẹ bá pé Ọlọ́run bó ti tó àti bó ti yẹ, ṣé rí ọṣẹ kékeré tẹ́ wò lọ́wọ́ mi, ó máa dàbí ní ńlá lọ́wọ́ yín ni, ó dẹ̀ máa ṣe iṣẹ́ tí ẹ rán. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual items tó confirm, tó mú yes, ẹ pè mí, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ títọ́ Ọlọ́run ni. Any spiritual problem tẹ́ bá ní, àwọn nǹkan tẹ́ lè lò láti fi kojú ẹ̀, ẹ pè mí, ó wà available. Èmi kọ́, Ọlọ́run ni. Ọlọ́run yóò dẹ̀ ní ṣe kíni, kò ní dójú tì wá. Ọlọ́run yóò ní fi wá sílẹ̀ fún ìfẹ́ ọ̀tá. Ọlọ́run yóò ní fi wá sílẹ̀ fún ayé mú. Àwọn spiritual items wà ní ọlọ́kan òjọ̀kan tí ẹ lè lò fún àwọn ìṣẹ́gun, ìtúwọ́, ẹ̀bí àwọn àgbà, back to sender, àgọ́bí, kọ́kọ́ dédé máa kórìíra ayé àwọn nǹkan tẹ́ lè lò láti fi òpin sí àmì ìkórìíra. Ẹlòmíì àmì ìkórìíra ló ń dà láàmú. Ló fi jẹ́ gbogbo ibi tó bá ti ń dé báyìí wọ́n máa ń lé ni. Gbogbo tó bá ti náwó sí báyìí kò ń tó lọ́wọ́ nítorí pé kí ni àmì ìkórìíra ti wà lára ẹ̀. Èyàn ò sì kí mọ bí táwọn iṣẹ́ wọ̀nyí ti ń wá. Òun ló fi jẹ́ pé àràgbé láyé, ilé ayé ogun. Èèyàn tó bá dẹ̀ ní ògo ló máa ní ogun. Òun lọ̀rọ̀ ayé yìí. Mo lọ́gọ èmi tọ́lọ́ ti gbà fún tọ́lọ́ ti ṣe. Ó wá rò bó ológun. Bẹ́ẹ̀ ni ó jókòó sí. Ògo tó ní tó ń jẹ́ lójú yẹn ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ. Àwọn ìkóríta kan wà tí bàtà máa ta onítàn lẹ́sẹ̀ tí ò ní mọ̀. Nítorí pé kí ni kò fura, kò kíyèsára. So gbogbo ẹ̀yin mọ́mì, ẹ̀yin dádì, àwọn nǹkan tẹ́ lè lò fún spiritual problem. Àwọn nǹkan tẹ́ lè lò láti fi ṣe ẹ̀bẹ̀ àdúrà kí ogun ṣẹ́, kọ́nà ṣí, kọ́nà là, kẹ́ ní àṣeyọrí tó dáa, kẹ́ ní ọkọ tó dáa, kẹ́ ní ìyàwó tó dáa, kẹ́yìn àtọkọ yín jọ pé kó má gbọ́kọ mọ́ yín lọ́wọ́, kó jẹ́ ti yín nìkan lọ́kọ yín máa gbọ́. Ó máa wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show. Ẹ pè mí, kò sí lọ kábọ̀ kankan ń bẹ̀. Any country tẹ́ bá wà, màá bá yín send ẹ̀ sí. Èmi ò parọ́ fún immigration. Ohun tí n bá park ni máa sọ fún wọn pé nǹkan tó wà ń bẹ̀ ni. Tó bá dẹ̀ ṣí ohun tó máa bá ń bẹ̀ náà nìyẹn. So mi ò lè send ẹ̀ sí Dubai kò ṣẹlẹ̀. Any country, màá bá yín send ẹ̀ sí. And mo dẹ̀ fi ń dá yín lójú pé nípa ìfẹ́ olùgbàlà ẹ máa ní testimony ayọ̀. Níwọ̀nba ìgbà tó jẹ́ wípé Ọlọ́run ni kì í ṣe ènìyàn, ẹ ní testimony ayọ̀. Gbogbo òkè ìṣòro yẹn ló máa di ìpẹ̀tẹ́lẹ̀. Gbogbo ogun tó ń bá yín fẹ́ra, gbogbo ogun tó ń dìde sí yín,
ilẹ̀ alanu á gbé ogun náà mì. Àwọn ọmọ Ísírẹ́lì bojú wẹ̀yìn wọ́n wá ogun Fáráò tí ogun Fáráò ṣègbè sínú òkun pupa. Bí ogun ayé mi àti yín ṣe máa ṣègbè nìyẹn sínú àdúrà nípasẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run. So gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan spiritual items, oil ni, lọ́fíńdà ni, nǹkan fà ni, nǹkan arọ́bí ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a lot of things tí mi ò lè mention lórí social media tó jẹ́ fún spiritual items nítorí wọ́n lóhun tá bá fi pamọ́ ló níyì. Ohun tá bá fi pamọ́ òun ló níyì. So àwọn nǹkan tẹ́ bá fẹ́ fún spiritual items, ẹ pè mí, ó wà available bí báyìí. Àdúrà gbogbo wa máa gbà. Kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n tàbí títí ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n èèyàn tó bá ti nígbàgbọ́ nínú Jésù, ó máa di aláyọ̀ ni mí, èmi yóò máa yọ̀, Jésù láyọ̀ mi, ẹ wá bá mi yọ̀. Bó ṣe máa rí nìyẹn. Lágbára Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn, àjọ kọrin ọpẹ́, àjọ gbégbá ọpẹ́, ọ̀nà wá ṣí, ọ̀nà wá là ní agbára Ọlọ́run. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ pè mí lórí nọ́mbà tẹ́ wọ́n lójú screen yìí. Fáǹfààní ẹ̀yin tí ó bá jẹ́ pé nọ́mbà mi ti tẹ́lẹ̀ lẹ́ ń pè. Nọ́mbà yẹn ti travel out. Wọ́n ti dì mọ́lé ní WhatsApp office ní Chicago. Ṣé Chicago ni? No, Chicago kọ́. California. WhatsApp office California ló wà, ibẹ̀ ló ti mọ́lé sí. So ọjọ́ tí n bá yéèyàn tó bá wà ní California tó bá lè help mi yọjú sọ́fíìsì wọn fine. Àbíjọ́ tí inú wọn bá dùn dùndùndùn, mo ṣì ń send mail sí wọn up till now. Èmi náà ò sinmi pẹ̀lú wọn because sim yẹn wà very very important sí mi. Púpọ̀ náà àwọn customer mi sim yẹn, púpọ̀ náà tó ń bá mi rajà. That is why tí mo máa ń yin Ọlọ́run, tí mo dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń patronize mi pé ojú ò ní tì yín. Àdúrà ò ní ṣe titi yín tì, ní ríbi láyé yín. A lot of people tún bá mi rajà, wọ́n tún introduce mi sáwọn èèyàn. Ó tẹ̀ ní mọ́mì mi kan mo ti miss number wọn. Wọ́n tún introduce mi sáwọn ti church wọn. Àwọn èèyàn náà tún bá mi rajà lọ. Ìyá ojú ò ní tì yín o, but mo ti miss number so many people through WhatsApp yẹn. So ẹ jọ̀ọ́, ẹ bá mi share ètò yìí, àwọn èèyàn lè mọ number tí mò ń lò ń sìn. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. So gbogbo ẹ̀yin tẹ́ bá need anything, ẹ pè mí. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún mọ àwọn tó ń ṣe kíni tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára Lady K, ẹ sọ fún wọn. Ṣé o ti ní nọ́mbà tuntun tí Lady K ń lò sí? Nọ́mbà tó ń lò sí ni ẹ jẹ́ bá mi share fún wọn. Ojú òní tí yẹn ní nìkan ṣayé yín. Ọ̀rọ̀ gbogbo wa máa dayọ̀ lágbára Ọlọ́run. Àárí àánú gbà, ojú rere ìrànlọ́wọ́ Ọlọ́run á wá wa rí. Ogun Nàìjíríà kò ní já wa, ibi ò ní ṣẹlẹ̀ sí wa, ìdààmú ò ní dé bá wa. Gbogbo àwọn tí bàtà ń ta lẹ́sẹ̀, Ọlọ́run ẹ̀mí àwọn wòólì abáwàbòrò òtúra sí. Gbogbo májẹ̀mú ibi lórí ayé wa, ẹ̀jẹ̀ Jésù á bà á jẹ́. Gbogbo májẹ̀mú ta fi orúkọ wa dá, ta fi ìyàwòrán wa dá. Gbogbo májẹ̀mú ibi, ẹni mímọ́ Ísírẹ́lì ọ̀gá ògo jùlọ bá májẹ̀mú náà jẹ́. Ojú àti èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ Sátánì àpòfò lórí ayé mi àti yín. Bó ṣe máa rí nìyẹn. Mi ní wá yín tì, ẹ ṣé gan mo dúpẹ́. Èmi náà ni Lady K, ìfẹ́ Olúwaṣeun, the baby of Yorùbá nation. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ bá mi share ètò. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Àwọn new aṣọ ó wà available, ẹ jọ̀ọ́ patronize mi. Ẹ wọlé báyìí sí aṣọ òkè lélẹ̀, gown ni aṣọ òkè, mo ní wọn lóríṣiríṣi. Ẹ wọlé báyìí sí, this one is lace with Ankara, full stone. Aṣọ fine gan, mu yes. Aṣọ tẹ ọ̀rá wò yẹn, oh my god. Tó bá dọ́dọ̀ yín tẹ̀yìn rá mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò. Aṣọ láṣọ yẹn, ó mu. Bákan náà aṣọ àwọn daddies, gbogbo ẹ̀ náà wà available. Agbádá, senator wears àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ ló wà available. Ẹ ṣé gan mo dúpẹ́, ojú òní tì yín. Ire o.